kí ni mo pè é ìwọ̀ntúnwọ̀nsì ẹ má bínú nǹkan kan ló kọ̀ tiẹ̀ nǹkan kan ló kọ̀ tiẹ̀. ẹ má dẹ̀ rí wípé ohun tó ń ṣẹlẹ̀ ń sìn àbí kò ṣẹlẹ̀ rí ní kíni ò ṣẹlẹ̀ rí bó ṣe bá ògbọ́ngbà tán sọ wípé bó ṣe wà látètè kọ́ ṣe ó ń bẹ nísìn bẹ́ẹ̀ ni yóò sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun kò sí ohun tí ò ṣẹlẹ̀ rí kò sí ohun tójú òrírí kò ṣe pé kò ṣẹlẹ̀ rí o ó ṣẹlẹ̀ rí ó ti ṣẹlẹ̀ rí ṣó ti yé kò ṣe pé kò ṣẹlẹ̀ rí bọ̀ kó ní kálukú lọ ṣe kí ni o kó lọ ṣàtúnṣe ẹ jẹ́ ká lọ ṣàtúnṣe ẹ jẹ́ ká lọ ṣàtúnṣe o ọgbà yìí ò ní borí wa ìwà ìbàjẹ́ kò lórúkọ méjì ìwà ìbàjẹ́ ni wọ́n ń pè é ìwà ìbàjẹ́ ìsìwà ìbàjẹ́ bọ̀ tó o bá rẹ́ni tó ń pè ẹ́ ṣàkíyèsí ìwà ìbàjẹ́ yìí ń pọ̀ jù ẹ lọ sọ́lẹ̀ ẹnu tó ń ṣe burú ó burú jáì kò ṣeé gbọ́ létí ó wá ń fẹlá òun fẹlá nínú ìyà òun fẹlá nínú ẹ̀sín. ẹ ṣàkíyèsí ìwà ìbàjẹ́ yìí ń pọ̀ jù ẹ lọ sọ́lẹ̀. pásítọ̀ tó ń gbólóṣó lọ sọ́lẹ̀ ọ̀tọ̀nu tẹ́ ń wí fáwọn èèyàn ọ̀tọ̀nu tẹ́ ń ṣe sọ́lẹ̀ lọ ronúpìwàdà gbogbo ayé ò ní borí wa ẹ jẹ́ ká máa lọ sínú bíbélì wa gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ ká lọ bára wa sọ̀rọ̀ tó bá wá rí ẹnìkan tó dẹ̀ mọ̀ wípé ohun tó ń ṣe yìí ó kù díẹ̀ káàtó pé ṣàkíyèsí ẹ yé fọwọ́rá lórí o mọ̀ pé ohun tó ń ṣe yẹn ayé ò gbọ́dọ̀ gbọ́ kí ló dé tẹ́ ẹ pé ṣàkíyèsí kí ló dé tẹ́ ẹ tọ́ sọ́nà kí ló dé tẹ́ ẹ ń wò ó káyé ẹ lè bàjẹ́ àbí. o mọ̀ pé ohun tó ń ṣe yẹn ayé ò gbọ́dọ̀ gbọ́ kí ló dé tẹ́ ẹ ń borọ́ lórí mọ́lẹ̀ ẹ dẹ̀ mọ̀ wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ kíyèsí ẹ jẹ́ ká máa pera wa ṣàkíyèsí gbogbo ẹ̀yin bàbá nínú Olúwa bó tilẹ̀ jẹ́ pé gbogbo ntẹ́yin náà ń ṣe nìyẹn gbogbo ntẹ́yin náà ń ṣe ní ẹ̀kan tí ẹ̀ ti kọ́kọ́ pe lè ṣàkíyèsí ẹ tọ́ sọ́nà ẹ tọ́ sójú ọ̀nà ẹ jẹ́ kó mọ̀ wípé ohun tó ń ṣe yìí ó kù díẹ̀ káàtó ẹrẹ̀ ni wọ́n ń pè é ẹrẹ̀ ni bó tilẹ̀ jẹ́ tiyín náà wà lára yín tiyín náà wà lára yín dadi paitọ mọ̀mí reverend tiyín ń bẹ lára yín aṣọ àdúrà lẹ fi ń bò ó aṣọ ara lẹ fi ń bò ó gèlè lẹ fi ń bò ó fìlà lẹ fi ń bò ó oníkálùkù lọ ṣàtúnṣe àfáà ni mi ò yọ ọ́ lẹ̀ àìmọye àwọn àfáà náà àwọn náà ń lò fò wọ́n kí ni mo ní wọ́n ń lò fò
àfà àwọn tàfà wọn àìmọye àwọn ẹlẹ́yà rá àwọn ẹlẹ́yà tó ń sọ àìmọye ẹlẹ́yà lálélá ni torí wípé kí ni kò sí ẹ̀kọ́ ènìyàn ní àwọn náà wọ́n ń sáńgẹ́lì tóníkálùkù ní kó lọ pa ìfun ẹ̀ mọ́ ohun tó mọ̀ wípé ó lè ba tiẹ̀ jẹ́ ohun tó lè tí ò ní jẹ́ kó orílẹ̀-èdè sí lọ sọ́lẹ̀ oníkálùkù kó máa rí gbogbo tó ṣẹlẹ̀ lágbàáyé ìjọba yẹn ò ní pẹ́ dé mọ́ ogun ìlú sí ìlú ti dìde orílẹ̀-èdè sí orílẹ̀-èdè ti dìde ogun ọmọ sí ìyá gbogbo ẹ̀ ti dìde kí ló wá ń bá ká kí ló fẹ́ fìgbẹ̀yìn tiẹ̀ ṣe o mọ̀gbà tí ìpè máa dún mọ́ ṣé nọ́sẹ̀nsì ló fẹ́ kó bá kó máa sọmọ kiri ṣé bọ́n ṣe ń pèèyàn sí ìrònúpìwàdà nìyẹn ṣé bọ́n ṣe ń pèèyàn sí ìrònúpìwàdà nìyẹn ta ni ayé fẹ́ sábà mo rò bí tógun bá le títí tí wọ́n ní ẹ lọ bá pásítọ̀ tógun bá le títí tí wọ́n ní ẹ lọ bá àfáà tógun bá le dà àwọn ẹjá lọ béèrè wọ́n ní ẹjá lọ wà àkọsẹ̀ ìdáyé àwọn sónífà ò sí ń bẹ̀ yẹn àbí bó ṣe wà nínú oníkọ̀ọ̀kan nìyẹn onífà èèyàn mélòó lẹ ti gba pátá ń di ẹ bàbá pásítọ̀ èèyàn mélòó lẹ ti gba pátá ń di ẹ bàbá àfáà anakumla èèyàn mélòó lẹ ti gba pátá ń di ẹ kò sẹ́ni títí ẹ ò sí lára ẹ kó ní kálukú yín lọ ṣàtúnṣe check yourself níbo ni mo kù sí ibo ni mo kù sí ló kù báyìí oníkálukú níbo ni mo kù sí ronú lọ sùnù mẹ́ta tí ènìyàn sùn àbúrò ká máa kàn wá ká máa dẹ́nìkan níbo ni títani ò sí lára ẹ̀ oníkálukú ni kó lọ check ara ẹ̀ ti dé mọ́ láti bá o ìwọ náà èyí tó ń ṣe yẹn lọ yọwọ́ ẹ̀ sẹ́yìn kúrò ńbẹ̀ gbogbo ohun tí ìwọ náà ń ṣe ní kọ̀kọ̀tà yìí ò rí tó jẹ́ pé táyé bá rí báyìí wọ́n máa ká ọmọ rí pé ẹ wo tá lè yàn Ọlọ́run tá lè nìyàn Ọlọ́run o kó wá sọ ẹni tán ni kó máa tó àgùntàn sọ́nà ẹ ti ń pa àwọn àgùntàn jẹ kéèyàn má gbọ́dọ̀ gba wájú ẹ kọjá fóore àfi tó bá káṣọ ẹ sókè bó ṣe wà níbi iṣẹ́ náà nìyẹn kò tó sọ míì tí wípé èèyàn ń wáṣẹ́ o wọn á lódìgbà kan bá lá o fẹ́ gba ìgbéga tó o bá lá tí cm náà bá fẹ́ fúnyàn ní microphone tó o bá fẹ́ kọrin wọn á lódìgbà kan bá lá wọn ṣépè lílá fún yín ni bí ìránṣẹ́ Ọlọ́run kan náà bá ní àwọn fẹ́ kí lílá náà ní lílá là ń la lè sóore láìláyàn lè sóore àtinúwá kò sóore àtinúwá mọ́ a ní Jésù ló ń sóore àtinúwá kò sóore àtinúwá kò sóore tó dọ́kàn àfi tẹ́ ẹ bá káṣọ ènìyàn sókè sórí oore tán ń béèrè lọ́wọ́ yín nìyẹn ẹ̀ ń dákùn ṣòro ọmọ tí ò nírá ọmọ tí ò lẹ́bí ọmọ tó ń wá àti jẹ kọ́nà dáa ó dákùn ìṣòro ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bímọ síta ẹ lọ yọ àwọn ọmọ ọlọ́mọ nínú ìṣòro tán wà o ẹ lọ tọ́jú wọn ẹ lọ mú gbogbo àwọn ọmọ yín tẹ́ ẹ bí tètè ẹ pè wọ́n wọlé kẹ́ ẹ máa tọ́jú wọn torí ẹ̀yin lẹ dá àwọn lóró ọ̀dọ̀ yín kọ́ ló yẹ kán yà. Praise the Lord àdúrà wa ti gbà ẹja wọnú bíbélì wa lọ bíbélì ló ìkù tá a fi máa báàkì ọ̀rọ̀ wa òun náà ni ohun tó tá a gbé lọ́wọ́ nìyẹn ibo la dé a wà nínú Jeremiah 14 wá gbọ́ ohun tí bíbélì wí bóyá ohun tó ń ṣe yẹn bóyá Jésù ń náwó sí àbí ò náwó sí bọ̀tẹ́ ẹ̀yin náà lẹ máa dórí píù lẹ máa wàásùn ẹnu yín máa lù bérébérébérébéré lórí irọ́ ẹlòmíì nínú yín gbẹ̀lá tún máa fi kàrámọ̀ sí i mo gbọ́ voice note yẹn náà ẹ má bínú mà a máa fi kàrámọ̀ sọ̀rọ̀ ẹ má bínú àní gbèyàn wá ta mọ́ àní gbèyàn wá ta bọ̀ àti ti sí àkáǹtì kan ibẹ̀ lẹ máa fowó sí sìn wọ́n ṣépè pé kó wá máa gbowó fún yàn lé ẹni
o ò ṣe lọ máa gbowó ní ṣọ́ọ̀ṣì ẹ, ebi inú ṣọ́ọ̀ṣì ènìyàn nìyẹn ti ń gbowó. Wàá gbé igbá kalẹ̀, a nítorí àánú tá a fẹ́ ṣe o, wàá dẹ̀ gbé igbá kalẹ̀ nínú ṣọ́ọ̀ṣì. Ó yá ẹjọ́ ẹ̀yin bàbá, a ní àwọn tí ó kù díẹ̀ káàtó níbí, ẹjọ́ ẹ̀yin tẹ́ lè ràn wá lọ́wọ́. Inú ṣọ́ọ̀ṣì náà ti máa dáwó fún ẹ, ṣé wọ́n lórí afẹ́fẹ́ ni. Má fi ṣọ́ọ̀ṣì kẹ́ foundation lọ́rùn lẹ̀ kó gbájúmọ́ ṣọ́ọ̀ṣì. Tó bá dẹ̀ jẹ́ pé foundation ló fẹ́ mú, kúkú gbájúmọ́ foundation, fi ṣọ́ọ̀ṣì lọ́rùn lẹ̀. Fi ṣọ́ọ̀ṣì lọ́rùn lẹ̀ tó bá kúkú mọ̀ wípé ìkan ló máa fọ́ mú. A ti mọ̀ wípé inú foundation ló ti ń operate, pé iṣẹ́ ẹ nìyẹn. Tó bá jẹ́ ṣọ́ọ̀ṣì, owó ṣọ́ọ̀ṣì náà ló fi máa ṣètọrẹ àánú. Ó tún sọ fáwọn kan, àti ẹjọ́ àti ṣí kan ibẹ̀ ni ẹ kàn máa kówó yẹn sí ibẹ̀ láti máa san fáwọn èèyàn. A máa sọ̀rọ̀ bí ìgbà tó ju ọjọ́ orí ẹ̀ lọ. Ẹ máa fi kàrámọ̀ sí lórí irọ́, lórí olè inú chọ́ọ̀chì ẹ tó oní chọ́ọ̀chì. Ìwọ gbọ́dọ̀ na chọ́ọ̀chì, afẹ́sẹ̀sọjí. Ẹbí èmi ni mo gbé ìsọjí nìyẹn. Ìsọjí ìlú méje tá à ń ṣe. Àgbẹ̀ kìíní flyer ìsọjí àdẹ̀gbá kàǹtì tí ẹni tó bá fẹ́ support ìsọjí, afẹ́sẹ̀sọjí, gbogbo ayé ló máa ń ṣèsọjí ìta gbangba. Kì í ṣẹnìkan ló ń kọ́ àyà ló máa dàyà tí. Everybody ti mọ̀ pé ìsọjí wọ́n dẹ̀ máa ràn wá lọ́wọ́. Afẹ́sẹ̀sọjí o, ẹ ràn wá lọ́wọ́ ká lè ṣèsọjí, ká lè polongo Jésù ó tán, ó tún dọdún tó ń bọ̀. Èmi ò ṣe nǹkan kan jù yẹn lọ ń tèmi. Ìsọjí lèmi wáyé wá ṣe. Ìsọjí ni o. Èmi ò mọ nǹkan mi jù sọjí lọ. Kí èmi wàásù ìrere Kristi tí mò ń ṣe nìyẹn. Nítorí máa dá sí tí ìyàlẹ̀ Mósè máa ṣe ìsọjí ni. Ìsọjí. Tó bá fẹ́ ṣe foundation, go to your church. Àwọn olówó ṣọ́ọ̀ṣì ẹ lọ bá wọn sọ̀rọ̀, kán kí wọ́n bá pò, ẹ ṣètọrẹ àánú bá a ṣe ń ṣe ìrìn wá gbé gbálẹ̀. A ní owó ẹni tá fẹ́ dáwó fún o, ẹ dáwó, ẹ kò lè lọ́wọ́ kó máa bá tiẹ̀ lọ. Kò sí rìtọ́mẹ̀tì, kò sí amádásí méjì ń bẹ̀. Àdúrà wa ti gbà àníṣe lásán o. God bless you Baba Johnson o. Baba Johnson Òjó Olúwafẹ́mi. Mi ò ní wá yín tì. Tẹ̀kan yẹn kọ̀ tì ni. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ Bíbélì wa. Jeremiah la wà. Let's go. Ọ̀gbẹlẹ̀ ńlá. Èyí ni ọ̀rọ̀ Olúwa tí ó tọ̀ Jeremiah wá nípa ti ọ̀dá. Júdà káàánú àti ẹnubodè rẹ̀ wọ́n ní. 6 joro, wọ́n dúdú dé ilẹ̀. Igbe Jerusalem sì ti gòkè. Àwọn ọlọ́lá wọn sì ti rán àwọn ọmọ wẹ́rẹ́ lọ sí odò. Wọ́n sì wá sí kànga. Wọ́n sì rí omi. Wọ́n padà pẹ̀lú agbe wọn. Wọ́n sì wá sí kànga. Wọn kò sì rí omi. Wọ́n padà pẹ̀lú agbe wọn lófo. Ojú tì wọ́n, ìdààmú mú wọn. Wọ́n sì bo orí wọn nítorí ilẹ̀ ti dààmú gidigidi. Nítorí òjò kò sí ní ilẹ̀. Ojú ti àwọn àgbẹ̀, wọ́n sì bo orí wọn. Praise the Lord. Hallelujah. O ti rí ọ̀dá. Ọ̀dá ló máa ń mú yàn jẹ kò tọ́. Nígbà tí ò bá sí owó lọ́wọ́ ènìyàn, nígbà tí ènìyàn wà nínú ìṣòro, kì í ṣe wípé wàá yọ̀yàn nínú ìṣòro ni, kì í ṣe pé kẹ́ tún máa dákun. Kì í ṣe pé kó tún máa dákun ìṣòro tí ọmọlàkejì ń là kọjá. Ẹ̀yin tán ní kẹ́ máa gbàyàn nínú ìṣòro, ẹ̀yin lẹ tún dákun. Ọ̀dá ò ní dá èmi àti ẹ lórúkọ Jésù Kristi. Lóòótọ́ abo àgbọ̀nrín pẹ̀lú ní pápá bímọ. Ó fi sílẹ̀ nítorí kò sí koríko, àti àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ ìgbẹ́ dúró lórí òkè wọn ni. Wọ́n sì fọ́n imú sí èfúùfù bí ìkòkò. Ojú wọn rẹ̀ nítorí kò sí koríko. Olúwa, bí ẹ̀ṣẹ̀ wa ti jẹ́rìí sí wa tó, ṣe àtúnṣe nítorí orúkọ rẹ. Nítorí tí ìpẹ̀yìndà wa pọ̀ sí ọ ní àwa ti ṣẹ̀. Ìwọ ìrètí Ísírẹ́lì, olùgbàlà rẹ ní wákàtí ìpọ́njú. Èéṣe tí ìwọ fi dàbí àlejò ní ilẹ̀,
àti bí èrò tí ó pa àgọ́ láti sùn. Oníkálùkù yín ẹ padà sọ́dọ̀ Jésù Kristi, ẹ ronúpìwàdà, ìjọba Ọlọ́run ò ní pẹ́ dé mọ́. Gbogbo ẹ̀mí panṣágà àgbèrè ẹ lọ jùúlẹ̀, ìjẹkújẹ wọ̀bìà wọ̀nbílíkì, òjẹ́lé orò jẹ́lé gún, kó máa sin Ọlọ́run díẹ̀ kó tún máa ṣòòṣà. Wọ́n ní o lọ jùúlẹ̀, lọ jùúlẹ̀. Wòlíì tó ń ṣe yahoo, pásítọ̀ tó ń ṣe yahoo wàá dẹ̀ máa wàásù Jésù, àbí Jésù náà máa wù ẹ́. ẹ rí pásítọ̀ oníyahoo, ìwọ ló mọ̀ bọ́n ṣe ṣiṣẹ́ fáwọn ọmọ yahoo, ìwọ ló ń bá wọn tẹ́ǹdì, ìwọ ni bàbá àṣàlẹ̀. Kán sà ti máa múdà mẹ́wàá wá, àbí kán ti máa múdà mẹ́wàá, ẹ máa kó gbogbo ìdá mẹ́wàá wá. O ò mọbi tí wọ́n ti ń rí. Kán sà ti múdà mẹ́wàá wá. Chọ́ọ̀chì tó yẹ kẹ́ ẹ ti máa kọ́ wọn, ẹ ti sọ wọ́n dìdàkudà. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kọ́ wọn gan ò lẹ́kọ̀ọ́. Ó kẹni tó fẹ́ kọ̀yàn nínú yín. Ta ló fẹ́ kọ̀yàn? Èéṣe tí wọ́n fi dàbí ẹni tí ó dààmú, tí ọkùnrin akọni tí kò lè ràn ni lọ́wọ́? Síbẹ̀ ìwọ Olúwa ń bẹ ní àárín wa, a sì ń pe orúkọ rẹ mọ́ wa. Má fi wá sílẹ̀. Nítorí kí ni Ọlọ́run ṣe ń pa ojú rẹ̀ mọ́? Nítorí àṣìṣe, nítorí ẹ̀ṣẹ̀. Bí ẹ̀ṣẹ̀ ènìyàn bá ti pọ̀ jù, Ọlọ́run ní tẹ́ ẹ bá pè ó lóun ò ní gbọ́, ó lóun máa padà. Torí ó ń pè ọ́ sí àkíyèsí, ìwọ sì rèé, o ò ṣetán láti ronúpìwàdà. O ò ṣetán láti ronúpìwàdà. Ẹ̀ṣẹ̀ yẹn ó ti jingiri. Ó ti jingiri nínú àìṣedéédé. Irọ́ burúkú ẹnu yín ló wà. Ẹ wà lórí púpìtì, ẹ tún máa parọ́ pété. Ẹ̀dẹ̀lẹ́ ń pèyàn sójú ọ̀nà Kristi. Ṣé bí Kristi ṣe ṣe nìyẹn? Àìṣedéédé ènìyàn, òun ló mọ ń jẹ́ kí ni o? Òun ló mọ ń mú kí Ọlọ́run ṣe kí ni? Kó padà lẹ́yìn ènìyàn. Báyìí ni Olúwa wí fún àwọn ènìyàn yìí. Báyìí ni wọ́n ti fẹ́ láti rò kiri. Wọn kò dá ẹ̀ṣẹ̀ wọn dúró. Gbọ́ o, wọn kò dá ẹ̀ṣẹ̀ wọn dúró. Olúwa kò sì ní inú dídùn nínú wọn. Yóò rántí àìṣedéédé wọn nísinsìnyí, yóò sì bẹ̀ ẹ̀ṣẹ̀ wọn wò. Praise the Lord. Ṣé o ti gbọ́? Wọn ṣetán láti ronúpìwàdà. Wọn dá ẹ̀ṣẹ̀ wọn dúró. Bí wọ́n ṣe ń gbọ́ lójoojúmọ́, bẹ́ẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ yẹn ń pọ̀ sí. Torí wípé wọn ní self control. Wọn ní àmójúkúrò. Ìwà onígbẹ́ nínú sì ń bẹ nínú wọn. Ìwà onígbẹ́ nínú. Ìwà onígbẹ́ nínú yẹn sì wà nínú wọn. Nígbà náà ni Olúwa wí fún mi pé má ṣe gbàdúrà fún àwọn ènìyàn yìí fún rere. Ṣé o ti gbọ́? Àwọn ọmọ Ísírẹ́lì, àwọn ọmọ Jerúsálẹ́mù nìyẹn, torí pé wọ́n ti ṣẹ̀.
bẹ́ẹ̀ náà nìwọ náà báyìí òun jẹ ẹ̀ṣẹ̀ yẹn bí ẹni jẹun, òun mu ẹ̀ṣẹ̀ bí ẹni momi. wọ́n sọ fún Jeremáyà, má gbàdúrà fún àwọn ènìyàn yìí fún rere mọ́. Tẹ̀síwájú gbọ́ o, nígbà tí wọ́n bá ń gbààwẹ̀ èmi kì yóò gbọ́ ẹ̀bẹ̀ wọn. ṣó ti gbọ́? gbogbo àwẹ̀ rẹ nísìn lérí irọ́, àwẹ̀ ọ̀tẹ̀, àwẹ̀ rẹ tó ń gbà lórí irọ́ ni. nígbà tí wọ́n bá ń gbààwẹ̀ èmi kì yóò gbọ́ ẹ̀bẹ̀ wọn. nígbà tí wọ́n bá rú ẹbọ rẹ sísun àti ọrẹ ẹbọ rẹ, inú mi kì yóò dùn sí wọn, ṣùgbọ́n èmi ò fi idà àti ìyàn àti àjàkálẹ̀ àrùn pa wọ́n. èmi sì wí pé Olúwa Ọlọ́run ṣáà wò. àwọn wòlíì wí fún wọn pé ẹ̀yin kì yóò rí idà, bẹ́ẹ̀ ni ìyàn kì yóò dé sí yín, ṣùgbọ́n èmi ò fún yín ní àlàáfíà òtítọ́ ni ibí yìí. nígbà náà ni Olúwa gbọ́ o, Jeremáyà ń dá Ọlọ́run lóhùn pé ṣe bí Ọlọ́run ẹ má fi àjàkálẹ̀ àrùn bá wọn wí. ìgbà àwọn wòlíì yín ti fi wọ́n lọ́kàn balẹ̀ pé ẹni kò ní sí idà mọ́, àní fàjàkálẹ̀ àrùn bá yín wí, àní ṣe yín níbi o. gbọ́ ohun tí Olúwa wí. nígbà náà ni Olúwa wí fún mi pé àwọn wòlíì sọ àsọtẹ́lẹ̀ èké. gbọ́ o àwọn wòlíì sọ àsọtẹ́lẹ̀ èké ní orúkọ mi, èmi kò rán wọn, bẹ́ẹ̀ ni èmi kò pàṣẹ fún wọn, èmi kò sì sọ̀rọ̀ kan fún wọn. ìran èké, àfọ̀ṣẹ àti ohun asán àti ẹ̀tàn inú wọn ni àwọn wọ̀nyí ń sọ tẹ́lẹ̀ fún yín. Praise the Lord. ṣé o ti gbọ́? ṣé o gbọ́? àsọtẹ́lẹ̀ nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì ò gbọ́ràn, àwọn wòlíì àná, àwọn bàbá yín àná, wọ́n mú àwọn ọmọ Ísírẹ́lì lọ́kàn le. Olúwa ní báyìí lolúwa wí, Olúwa ní kò ní sí ikú, nígbà tí wọ́n dẹ̀ ń hùwà ikú. Olúwa lòun fẹ́ràn rẹ, orú eléyìí sì tó ń ṣe gbogbo ayé tó ń ba ayé, àárí wòlíì tó máa jíṣẹ́ fún. Olúwa ní kẹ́ ẹ máa tẹ̀síwájú o, Olúwa ní kẹ́ ẹ múra sí iṣẹ́ tẹ̀ ń ṣe. wọ́n bẹ́ẹ̀ náà máa folúwa parọ́. Olúwa ní gbogbo tẹ̀ ń ṣe yẹn òun náwó sí lórí irọ́. nígbà tí Ọlọ́run dẹ̀ ń bínú sí ọ, nígbà tí ìwọ fúnra rẹ dẹ̀ mọ̀ wípé iṣẹ́ tó ń ṣe yẹn iṣẹ́ ìyà, iṣẹ́ asán ni. ẹ̀ ń parọ́ fún Olúwa, parọ́ gbogbo ẹ̀yin aríran. ẹ̀ ń wí nígbà tí Ọlọ́run kò wí, ẹ̀ ń sọ ìran ohun tí wọ́n fẹ́ gbọ́. torí pé tó o bá ríran ibi sí wọn, wọn ní fún ẹ lówó mọ́. ẹ ó bẹ́tà ká máa parọ́ fún wọn. ṣé kìí ṣe ara wọn nìwọ náà wà? ìrànrọ́. Olúwa sọ wípé àlàáfíà ni nígbà tí kò sí àlàáfíà. nígbà tí inú Ọlọ́run ò dùn sí yín, Olúwa ní inú Ọlọ́run dùn sí yín o, òun wà pẹ̀lú yín o, láìsí pẹ̀lú wọn. tí inú Ọlọ́run kò dẹ̀ dùn sí ohun tó ń ṣe. nítorí náà báyìí ni Olúwa wí ní ti àwọn wòlíì tí ń sọ àsọtẹ́lẹ̀ ní orúkọ mi tí èmi kò rán. bẹ́ẹ̀ ni wọ́n wí pé idà àti ìyàn kì yóò wá sórí ilẹ̀ yìí, nípa idà pẹ̀lú ìyàn ni àwọn wòlíì wọ̀nyí yóò ṣègbé. so ti gbọ́? gbogbo ẹni tó bá yẹ kó o ríran sí, tó o bá mọ̀ wípé ohun tó ń ṣe yìí ó kù díẹ̀ káàtó, t'Olúwa sì rán ẹ wípé ohun tí mo rán ẹ yìí ni kó o lọ sọ fún, má parọ́ fún èèyàn mọ́. gàrí ẹ̀ ni kò jẹ́ kó gbé sókè, àwa ìránṣẹ́ Ọlọ́run. ẹ̀yìn oúnjẹ ni kò jẹ́ kó gbé sókè. má wí nígbà tí Ọlọ́run ò wí, má parọ́ fún èèyàn mọ́. t'Olúwa bá ní kí èèyàn máa fò sókè, gbọ́, Olúwa ní máa fò sókè báyìí. tó bá jẹ́ ibi lènìyàn ṣe, Olúwa sọ wípé ibi tẹ́ ń ṣe yẹn lọ jáwọ́ ń bẹ̀. pé sí ìrònúpìwàdà kì í ṣe kẹ́ máa sa Olúwa ní òun tì yín lẹ́yìn o, Olúwa ní gbogbo ohun tẹ́ ń ṣe yẹn àwọn ń kún yín lọ́wọ́ ṣiṣẹ́ lórí irọ́. Olúwa ní gbogbo ẹni tó ń sọ̀ràn èké, gbogbo ẹni tó ń sì ìran èké fún èèyàn, gbogbo wọn yóò ṣègbé. kí ló dé tẹ̀ ń jíṣẹ́ ẹ̀rọ fún wọn? ẹni tó Olúwa sọ fún ẹ wípé lọ kìlọ̀ fún. iṣẹ́ ìránni níṣẹ́ ìkìlọ̀ ni. àbọ̀ mọ̀ pé ìkìlọ̀ ni.
tólúwa bá fẹ́ rán wòlíì níṣẹ́ ìkìlọ̀ ìwàásùn àti ìkìlọ̀. Ẹ ti sọ ìran rírí lónìí, ẹ ti sọ di nonsense. Kò sẹ́ni tó tiẹ̀ fẹ́ gbọ́n kó tó ní Olúwa wí lásán. Wọ́n á yẹ bérebére báyìí ni. Torí ibi tẹ́ bá yé jẹ́dé nìyẹn. Torí ibi tẹ́ bá yé jẹ́dé. Ẹni tó jẹ́ báyìí lolúwa wí, Olúwa ní kẹ́ ẹ lọ change ìwà yín. Nígbà tí Séráfù sì ń jẹ́, ó dẹ̀ sì ń jẹ́ Séráfù síbẹ̀. Tó bá rí àwọn ìran gidi, wọ́n máa mú ẹ, wọ́n ní ilé àlè ló sùn mọ́jú lánàá. Wọ́n máa confirm ẹ, ilé àlè Olúwa ní kó lọ yí padà kó má bàa kúkú àìtọ́jọ́. Ìjẹ́ ẹ lè sọrú ẹ̀ mọ́ lónìí. Wọ́n à ní sẹ́ ó fẹ́ tú ṣọ́ọ̀ṣì. Ẹ fẹ́ gbọ́rọ̀ gidi mọ́. Ọ̀rọ̀ Olúwa ní kẹ́ mówó wá. Olúwa ní rere lẹ̀ ń ṣe. Olúwa lórí irọ́. Ọlọ́run ní jẹ́ ká ṣègbé. Gbogbo èyí tẹ́ forúkọ Jésù ń parọ́. Ṣé bó gbọ́? Olúwa níṣe lẹ́ ṣègbé. Gbogbo ẹ̀yin tẹ́ ń sá pamọ́ sábẹ́ Jésù. Ẹrúkọ Jésù. Olúwa kó gbàdúrà fún yín. Kẹ́ ráàánú gbà. Olúwa ní kẹ́ fi mọ́tò yín ta mí lọ́rẹ. Níbo ló ti sọ bẹ́ẹ̀? Olúwa ní kẹ́ fi ilé yín tẹ́ ń gbé yìí kẹ́ fi fún Olúwa. Olúwa èwo? Àbí kò kúkú sọ fún wípé a ní ìdí ibi tá a ti fẹ́ máa ṣe nǹkan o, bẹ́ẹ̀ bá lè ràn wá lọ́wọ́ o. Bọ́n ṣe ń sọ nìyẹn, kì í ṣe Olúwa ní kẹ́ mówó wá. Olúwa ní àfẹ́ dáadáa mẹ́wàá. Olúwa ní kẹ́ dáadáa ń bo nílùú wo ni? Ẹ̀ẹ́dẹ̀ folúwa sílẹ̀. Gbọ́ o, nítorí báyìí ni Olúwa wí ní ti àwọn wòlíì tí sọ àsọtẹ́lẹ̀ ní orúkọ mi tí èmi kò rán. Síbẹ̀ wọ́n wí pé idà àti ìyàn kì yóò wá sórí ilẹ̀ yìí. Nípa idà pẹ̀lú ìyàn ni àwọn wòlíì wọ̀nyí yóò ṣègbé. Ohun tó ní kò sí yẹn, wọ́n ní òun gẹ́gẹ́ ló wá máa mú yín ṣègbé. Àwọn wòlíì àná nìyẹn o. Àwọn tó ti fi Ọlọ́run parọ́. Ṣé wọn náà máa fọ Ọlọ́run parọ́ báyìí? Ìyá àdúrà, bàbá àdúrà, pásítọ̀, ṣé kìí sábẹ́ Ọlọ́run lẹ́jọ́ ọbẹ̀ abẹ́ Jésù Kristi lẹ ti yọ̀ǹda lẹ́ ń ṣiṣẹ́ ibi lábẹ́lẹ̀. À ń mọ̀ yín sí pásítọ̀, ẹ̀ ń gbé mọ́tò dẹ̀nkù. Orí èèyàn lẹ fi ní mọ́tò, ẹ̀mí èèyàn lẹ fi ẹ̀jẹ̀ ènìyàn òun lẹ fi ń gúnṣẹ́, lẹ fi ń gun mọ́tò dẹ̀ǹdẹ̀. Wọ́n sì máa fojú iṣẹ́ ìránṣẹ́ wò ó. Ọlọ́run á bi yín léèrè. Àti àwọn ènìyàn tí wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ fún ni a ó lù bolẹ̀ ní ìta Jerúsálẹ́mù nítorí ìyàn àti idà. Wọn kì yóò sì rí ẹni tí ó sin wọ́n, àwọn aya wọn àti àwọn ọmọ wọn àti obìnrin wọn, nítorí èmi ò tú ìwà búburú wọn jáde sórí wọn. Kí ìwọ kí o sì sọ ọ̀rọ̀ yìí fún wọn pé ojú mi sun omijé ní òru àti ní ọ̀sán kì yóò sì dá, nítorí a ti sá àwọn wúńdíá obìnrin ènìyàn mi ní ọgbẹ́ ńlá kíkorò gidigidi ní ìlú náà. Bí èmi bá jáde lọ sí pápá sáàwó, a ó rí àwọn tí a fi idà pa. Bí èmi bá sì wọ inú ìlú lọ sáàwó, àwọn tí ń pa ọ̀kàkà ikú nítorí ìyàn, nítorí àwọn àti àwọn wòlíì àti àwọn àlùfáà wọ́n lọ sí ilẹ̀ tí wọn kò mọ̀. Praise the Lord. So o ti rí i. Àwọn ìran yín kan ti ṣe lọ rí, àwọn ìran yín kan ti ṣerú ẹ̀ rí. Gbogbo tẹ́yìn pásítọ̀ sí àwọn wòlíì sì ń ṣe, àwọn kan ti ṣe rí. Wọ́n ti ṣe rí tẹ́ ẹ ti balẹ̀ yẹn jẹ́. Kì í ṣe tuntun ń tẹ́ ẹ ti ṣe rí ni o. Ọlọ́run ó ń pè yín sí ronúpìwàdà. Ẹ lọ jáwọ́ kúrò nínú àṣìṣe yín. Ẹ jáwọ́. Àwọn ènìyàn náà bẹ Olúwa, wọ́n wá ronúpìwàdà. Bàbá mọ̀mọ́ ṣèwọ náà máa ronúpìwàdà. Èmi àti ẹ náà jẹ́ ká ronúpìwàdà. Gbọ́ o, ìwọ ti kọ Júdà sílẹ̀ pátápátá bí? Ọkàn rẹ ti kórìíra Síónì. Èéṣe tí ìwọ fi lù wá, tí ìmúláradá kò sí fún wa? Àwọn ń retí àlàáfíà, kò sí rere, àti fún ìgbà ìmúláradá, ṣùgbọ́n wò ó, ìdààmú. Àwa jẹ́wọ́ ìwà búburú wa. Bàbá màmá, ìwọ náà jẹ́wọ́ ìwà búburú rẹ.
gbogbo ohun tó ti ṣe lọ kúnlẹ̀ kó wá ojú Olúwa. Démọ́lá Gabriel lọ wójú Olúwa, padà sọ́dọ̀ Jésù Kristi lọ túbá. Bọ́ síta kó tọrọ apọ́lọ́jì lọ́wọ́ gbogbo ènìyàn, torí ohun tí ò yẹ tí ò bójúmu ni. Àti gbogbo ẹ̀yin tẹ́ ga sí kọ̀kọ̀ tásìrí tí yóò ti tú, ẹ padà sọ́dọ̀ Kristi. Ẹ lọ kúnlẹ̀, ẹ lọ bẹ̀bẹ̀, ẹ lọ wá ojú Olúwa. O ti gbọ́? Àwa jẹ́wọ́ ìwà búburú wa Olúwa àti àìṣedédé àwọn bàbá wa, nítorí àwa ti ṣẹ̀ sí ọ. Má ṣe kórìíra wa nítorí orúkọ rẹ, má ṣe gan ìtẹ́ ògo rẹ. Rántí kí o má ṣe dá májẹ̀mú tí o bá wa dá, kó má ṣe dá kíni o, májẹ̀mú tí o bá wọn dá. Ẹni tí ó lè mú òjò rọ̀, ó á wà lọ́dọ̀ àwọn òrìṣà àwọn kèfèrí bí? Tàbí ọ̀run lè rọ̀jò bí? Ìwọ akọ́, Olúwa Ọlọ́run wa, àwa sì ń retí rẹ̀, nítorí ìwọ ni ó dá gbogbo ọkàn wọ̀nyí. Bàbá mọ̀mọ́, jẹ́ kí èmi àti ẹ náà jẹ́ ká padà sọ́dọ̀ Kristi. Bàbá pásítọ̀, wòlíì, evangelist, níbo lẹ ti kọsẹ̀? Ẹ padà sọ́dọ̀ Kristi, ẹ lọ túbá, ẹ lọ wá ojú Olúwa. Olúwa ń pè ọ́ o, ó ń pè ọ́ o. Wọlé 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 nísinsìnyí, ẹwà ògo rẹ pé ọpẹ́ máa bọ̀. Wọlé 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 nísinsìnyí, ẹwà ògo rẹ pé ọpẹ́ máa bọ̀. Bàbá mọ̀mọ́, kí lẹ́tò sùn ilẹ̀kùn náà létí. Gbànà ló kábàámọ̀ pé ó ṣe kò sí àyè mọ́. Gbànà ló kábàámọ̀ ó ṣe. Èmi àti ẹ ò ní dọ̀run mòótọ́. Padà ní ìsìn kó lọ ṣe kíni o, lọ ṣàtúnṣe. A ti wà ní orí 15. Ìparun yóò dé bá àwọn ọmọ Júdà lórúkọ Jésù Kristi. Ìparun ò ní dé bá wa. Olúwa sì wí fún mi pé bí Mósè àti Sámúẹ́lì dúró níwájú mi, síbẹ̀ inú mi kì yóò sì yí padà sí àwọn ènìyàn yìí. Sá àwọn ènìyàn yìí tì kúrò níwájú mi, kí wọn kí ó sì jáde lọ. Yóò sì ṣe nígbà tí wọ́n bá wí fún wọn pé níbo ni àwa ò jáde lọ, kí ìwọ kí ó sọ fún wọn pé báyìí ni Olúwa wí, àwọn tí ikú sí ikú, àwọn tí idà sí idà, àti àwọn tí ìyàn sí ìyàn, àti àwọn tí ìgbèkùn sí ìgbèkùn. Ṣé o ti gbọ́? Ṣé o ti gbọ́? Ìdí tí ọ̀rọ̀ yẹn fi jáde nìyẹn o. Nítorí wípé Ọlọ́run sá àwọn ọmọ Júdà tì. Ọlọ́run lóhùn òun fẹ́ pa wọ́n run. Wọ́n ní tán bá wá bi ẹ́ léèrè Jeremáyà o, ibo làwọn ó máa jáde lọ. Sọ fún wọn pé ẹni tí kú sí ikú o, ẹni tí idà sí idà, ẹni tí ìparun sí ìparun. Lórúkọ Jésù Kristi, èmi àti ẹ ò ní parun. Èmi sì fi irú ìjìyà 4 sórí wọn ni Olúwa wí: idà láti pa, àjà láti wó kiri, ẹyẹ ojú ọ̀run àti ẹranko ilẹ̀ láti jẹ àti láti parun. Èmi ò sì fi wọ́n fún ìwọ̀sí ní gbogbo ìjọba ayé nítorí Mànásè ọmọ Ẹsikáyà ọba Júdà, nítorí èyí tí ó ṣe ní Jerúsálẹ́mù. Nítorí ta ni yóò ti ṣàánú fún ọ, ìwọ Jerúsálẹ́mù? Tàbí tí yóò sì sọkún rẹ? Tàbí ta ni yóò wá láti béèrè àlàáfíà rẹ? Ìwọ ti kọ̀ mí sílẹ̀. Ṣé o gbọ́? Ìwọ ti kọ̀ mí sílẹ̀ ni Olúwa wí. Ìwọ ti padà sẹ́yìn, nítorí èmi ò na ọwọ́ mi sí ọ, èmi ò sì pa ọ́ run. Àárẹ̀ mú mi láti ṣe ìyọ́nú. Ṣé o ti gbọ́?
ó ti padà sẹ́yìn. Bàbá pásítọ̀ wọ́n lẹ ti padà sẹ́yìn. Mọ́mí jí o, ẹ ti padà sẹ́yìn. Inú ògbóni lẹwà, inú awo ni gbogbo yín wà nísìn. Ẹgbẹ́ búburú lẹwà ní ìsìn. Dàdí pásítọ̀ ẹni tó ń wàásù ìrere, inú ẹgbẹ́ lẹwà, awo lẹ ń ṣe. Wọ́n ní ẹ padà wálé, ẹ padà sọ́dọ̀ Kristi. Ẹ máa fi Jésù bojú, ẹ máa gbé Bíbélì nínú awo, nínú ẹgbẹ́ RF, oríṣiríṣi ẹgbẹ́ lẹ̀ ń ṣe. Ẹ wá máa gbé Jésù. Mo gbé Jésù mi dé, mo gbé Jésù mi dé, mo gbé Jésù mi dé, hallelujah, mo tún gbé dé. Jésù ń wò ọ́, bàbá wòlíì, pásítọ̀, ó ń wò yín o. Asáko padà sílé, ẹ lọ wá ojú Olúwa kí ìjọba yín tó dé, kí ikú tó pa ojú yín dé. Èmi ò sì fi àtẹ́fẹ́ wọn sínú ẹnu ọ̀nà ilẹ̀ náà. Èmi ò pa àwọn ọmọ wọn, èmi ò sì pa ènìyàn mi run, ẹni tí kò yí padà kúrò nínú ọ̀nà rẹ̀. Ṣó ti gbọ́? Ẹni tí ò bá ti yí padà kúrò nínú ọ̀nà búburú rẹ̀, òun ni Ọlọ́run fi máa ń ṣẹ̀sín. Ẹ̀sín yẹn náà kọ́kọ́ fi máa ń kìlọ̀. Bóyá tó o bá ṣẹ̀sín gbangba, ìkìlọ̀, wàá ronú pìwàdà, wàá ronú kọjọ́ kú gan tó wá dé. Ẹ̀sín ló máa ń kọ́ mú ìkìlọ̀ wá. Tí Ọlọ́run bá ti rí ọ pé òṣùwọ̀n ẹ ti kún, ẹ̀sín máa dé. Ẹ̀sín yẹn ó fẹ́ fi pè ẹ́ sí ronúpìwàdà ni o. Bó o bá wá ronúpìwàdà, wàá wá rí dán. Òun lọ́lọ́run máa gbẹ̀mí ẹ kú o, torí pé o kò sáyè ronúpìwàdà fún ọ. Àwọn opó rẹ̀ ò di pípọ̀ ju yanrìn etí òkun. Èmi ò mú àrunú wá sórí wọn, sórí ìyá àti ọ̀dọ́mọkùnrin àti ọjọ́ kan rí. Èmi ò mú ìfòyà àti ìbẹ̀rù ńlá ṣubú lù wọ́n lójijì. Ẹni tí ó bí méje ń ṣọ̀fọ̀, ó sì jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́. Ọ̀run rẹ̀ wó lọ́sàn-án, ojú ń tì í, ó sì dààmú. Ìyókù nínú wọn lèmi ò fi fún idà níwájú àwọn ọ̀tá wọn, ni Olúwa wí. Lórúkọ Jésù Kristi, Olúwa ò ní fi wá fún idà lójú ọ̀tá wa. Ọ̀tá wa ò ní rẹ̀rín wa. Ṣé ọmọlẹ́yìn Kristi ni wọ́n ń pè ọ́? Ṣé Jésù Kristi ló ń sìn? Sáyé rẹ̀ wà ń bẹ̀? Ṣé o jẹ́wọ́ rẹ̀ ní Olúwa àti Olùgbàlà? Ṣé Jésù dá ẹ mọ̀? Ṣé kìí ṣe inú ọ̀tẹ̀ ló wà? Inú ìjẹnilẹ́sẹ̀ ló wà? Abatẹnijẹ́ ni ẹ́, ìkà ni ẹ́, ọ̀dájú ni ẹ́. Ṣé kìí ṣe bẹ́ẹ̀ ló wà? Aṣọ àdúrà lẹ fi ń bò wá ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. Ẹ lọ yí padà, ẹ gbà á tán pátápátá. Jeremiah ó wá ráhùn sí Olúwa. Jeremiah bá wọn bẹ̀bẹ̀, àwọn ọmọ ó ń bá wọn bẹ̀bẹ̀. Èmi náà ń pè ẹ́ sí àkíyèsí ní ọ̀sán yìí. Yí padà sí Olúwa. Yí padà sí Olúwa o. Èmi náà ń pè ẹ́ sí àkíyèsí. Mò ń pè ẹ́ sí àkíyèsí ní ọ̀sán yìí o. Praise the Lord. Ẹ já tẹ̀síwájú. Jeremiah bẹ̀rẹ̀ sí ráhùn sí Olúwa. Ègbé ni fún mi, ìyá mi tí ó bí mi ní ọkùnrin, ìjà àti ìjìyàn gbogbo ayé. Èmi kò wín ní èlé, bẹ́ẹ̀ ni ènìyàn kò wín mi ní èlé. Síbẹ̀ gbogbo wọn fi mí ré. Olúwa ní èmi kì yóò tú ọ sílẹ̀ fún rere. Èmi ò mú kí ọ̀tá kí ó bẹ̀ ọ́ ní ìgbà ibi àti ní ìgbà ìpọ́njú. A lè ṣẹ́ irin àríwá àti idẹ òun ni àti ìṣúra rẹ̀ ni èmi ò fi fún ìjẹ
ní àìgbowó nítorí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ ní agbègbè rẹ̀. Èmi ò sì mú kí àwọn ọ̀tá rẹ kó wọn lọ sí ilẹ̀ tí ìwọ kò mọ̀, nítorí iná ń jó ní ìbínú mi tí yóò sì jó lórí rẹ̀. Olúwa, ìwọ mọ̀, rántí mi, bẹ̀ mí wò kí o sì gbẹ̀san mi lára àwọn onínúbínú mi. Má ṣe mú mi kúrò nítorí ìpamọ́ra rẹ. Mọ̀ pé mo ti jìyà ìtìjú nítorí rẹ. Nígbà tí a rí ọ̀rọ̀ rẹ, èmi sì jẹ́ ọ̀wọ́n, ọ̀rọ̀ rẹ sì jẹ́ inú dídùn mi. Nítorí orúkọ rẹ ni a fi ń pè mí, ìwọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Èmi kò jókòó ní àjọ àwọn ẹlẹ́gàn, èmi kò sì gbọ́ kí èmi sì ní ayọ̀. Mo jókòó èmi nìkan nítorí ọwọ́ rẹ, nítorí ìwọ ti fi ìbìnújẹ́ kùn mí. Èéṣe tí ìrora mi fi pẹ́ títì, àti ọgbẹ́ mi jẹ́ aláìwòtán tí ó kọ̀ láti jiná. Nítòótọ́ ìwọ sì dàbí kànga ẹ̀tàn fún mi, bí omi tí kò dúró. Nítorí náà báyìí ni Olúwa wí, bí ìwọ bá yí padà bí ìwọ bá yí padà, nígbà náà ni èmi ò sì tún mú ọ padà wá, ìwọ ò sì dúró níwájú mi. Bí ìwọ bá sì ya èyí tí í ṣe iyebíye kúrò nínú búburú, ìwọ ò dàbí ẹnu mi. Gbọ́, wàá dàbí ẹnu Olúwa nígbà tó o bá ti yí padà, tó o ti di ọmọ rẹ̀ pátápátá. Ọlọ́run á bẹ̀rẹ̀ sí máa gba ẹnu rẹ̀ sọ̀rọ̀ gidi. Ẹlẹ́ṣẹ̀ kan, Ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúpìwàdà. Ẹ̀yin pásítọ̀ Nàìjíríà, ẹ ronúpìwàdà. Ẹ̀yin wòlíì, ẹ ronúpìwàdà. Ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ yín o, àfi kẹ́ ẹ ronúpìwàdà. Gbogbo ẹ̀yin ọmọ ìjọ orí kọ̀ọ̀kan, ìwọ náà ronúpìwàdà. Bí ìwọ bá sì ya èyí tí í ṣe iyebíye kúrò nínú búburú, ìwọ ò dàbí ẹnu mi, wọn ò sì yí padà sí ọ. Ṣùgbọ́n bí ìwọ bá ṣe yí padà sí wọn, èmi ò sì ṣí ọ fún àwọn ènìyàn yìí ní ibi. Odi idẹ àti alágbára wọn ò sì bá ọ jà, ṣùgbọ́n wọn kì yóò lè borí rẹ, nítorí èmi wà pẹ̀lú rẹ láti gbà ọ́ là àti láti gbà ọ́ sílẹ̀, ni Olúwa wí. Ṣé o ti rí ìyà tí ìránṣẹ́ Ọlọ́run jẹ? Ṣé o ti rí ohun tí ojú Jeremáyà ń rí torí wípé a pè sí iṣẹ́? Ṣé o ti rí pé àìmọ́ṣe wà lórí ẹ̀? Ó gbọ́dọ̀ ṣe iṣẹ́ yẹn. Ó gbọ́dọ̀ làkàkà wípé àwọn ènìyàn yí padà. Ṣùgbọ́n síbẹ̀ Olúwa ní wọ́n máa bá ọjà o, ṣùgbọ́n wọn ò ní lè borí. Màá dúró tì ọ́. Àwa ìránṣẹ́ Ọlọ́run, àwa ò gbà. Ẹ mọ̀ pé àwa lè ò gbà. Ẹni tán ní kó wá sábà yàn, táwọn ènìyàn wá sábà. Àwa sọra wa di ìkookò, ẹ̀ ń pààyàn jẹ. Àwa tí ó yá, ẹ jẹ́ lọ church, ẹ jẹ́ lọ bá mọ́mì, ẹ jẹ́ lọ bá dádì. Ogun burúkú lẹ tún dì wọ́n lé wọn lórí. Lẹ́yìn tí wọ́n ní kán wá sábà. Ẹ̀yin tán ní kẹ́ máa gbà àwọn èèyàn sílẹ̀. Ogun burúkú lẹ tún dì lé wọn lórí. God bless you ma. Ẹ̀yin tán ní kẹ́ mú kí ẹrù ènìyàn fúyẹ́. Èèyàn sunkún bọ̀ lọ́dọ̀ rẹ, ẹkún ló tún dì fún. Ṣé iṣẹ́ tán rán wa nìyẹn? Èmi ò sì gbà ọ́ sílẹ̀ kúrò lọ́wọ́ wọn, àwọn ènìyàn búburú. Èmi ò sì rà ọ́ padà kúrò lọ́wọ́ ìkà. Ogún àwa ìránṣẹ́ Ọlọ́run nìyẹn. Ọlọ́run máa wà pẹ̀lú wa. Tá a bá ti ń ṣiṣẹ́ rẹ̀ dáadáa, bọ́lọ́run ṣe rán wa, á gbà wá kúrò lọ́wọ́ ìkà ènìyàn. Àwa ni kẹ́ jẹ́ ká forí tì í. Àwa ni kẹ́ jẹ́ ká para wa mọ́. Ẹ jẹ́ kó ní kálukú wá pa ìfun ẹ̀ mọ́. Ó máa wù wá ṣe. Bẹ́ẹ̀ ni àwa náà wá máa fẹ́ jọ lábẹ́ àwọn èèyàn ṣe ń ṣe fàlàfòlò. Àwa náà ó máa wù wá pé èèyàn ṣáà ló lọ́kọ tó níyàwó tí gbogbo ilé rẹ̀ gùn yìí. Ṣáwa náà wá jábọ́ lójú sánmọ̀ ni. Iṣẹ́ tán gbélé wa lọ́wọ́ ni. Torí iṣẹ́ tiwa òjòwú ni. Ẹni tó pè wá kò ní fẹ́ kí nǹkan kan kó rìn wá nípa iṣẹ́ tó gbélé wa lọ́wọ́. Torí bẹ́ẹ̀ o lè ní ìdojúkọ nítorí ọkọ. O lè ní ìdojúkọ nítorí aya.
torí iṣẹ́ tó wà lọ́wọ́ ẹ yẹn ìbànújẹ́ iṣẹ́ nǹkan kan ò gbọ́dọ̀ tábà pẹ̀lú ẹ̀. Òjòwú ni ìpè, ó máa ń jowú. Ọlọ́run fẹ́ kó máa fókọ̀sì òun báyìí, èmi ni o mọ̀ wò. Ọjọ́ tí o bá ti ń wo ẹlòmíì ọmọ pé kò sí bó ṣe máa lọ́kọ, ọ̀dọ̀ ọkọ rẹ nífẹ̀ẹ́ rẹ yóò mọ̀ fà sí. Kò sí bó ṣe máa níyàwó, bó ṣe máa dúlé rẹ, ìyàwó mi o iye pẹ̀lú àmàmá wa. Òun ni sábà ẹni ìpè, àwọn ẹni ìpè púpọ̀ kò sábà níyàwó. Ìmí ó lè jẹ́ tọkọ náà máa fi dá láàmú. Ẹlòmíì torí pé iṣẹ́ yẹn ń jowú lọ́tọ̀, kò bó bá mu ó lè má dúró. Yóò dẹ̀ gba kámú kó máa ṣiṣẹ́ olúwa ẹ lọ. Bó bá wá jẹ́ kan ló máa dúró tiẹ̀ tí gbogbo ayé wà kíkan yìí dúró tiẹ̀ kò dẹ̀ fèsì iṣẹ́ olúwa ẹ. Ju òjẹ́lé orò jẹ́lé egún káwa máa bara wa jẹ́ káàkiri lọ. Kí iṣẹ́ ìránṣẹ́ wá dìwọ́lẹ̀. Ẹ jẹ́ ká ronú pìwàdà. Ẹ jẹ́ á tẹ̀síwájú. Ìfẹ́ olúwa ní ìgbésí ayé Jerúsálẹ́mù. Ọ̀rọ̀ olúwa tọ̀ mí wá wípé ìwọ kò gbọdọ̀ ní aya. Ṣé o gbọ́? Ṣé o gbọ́ tí mò ń wí lọ́wọ́lọ́wọ́ yìí? Gbọ́ o, àṣẹ tí Ọlọ́run pa fún Jeremáyà rèé o, wòlíì gbọ́. Ọ̀rọ̀ olúwa tọ̀ mí wá wípé ìwọ kò gbọdọ̀ ní aya, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ ní ọmọkùnrin tàbí ọmọbìnrin níhìn yìí. Ibi tí mo rán ẹ sí yẹn o, tó ń lọ yìí, o ò gbọdọ̀ ní ọkọ, o ò gbọdọ̀ ní aya, o ò gbọdọ̀ ní nǹkan kan, o ò gbọdọ̀ bímọkùnrin bímọbìnrin ń bẹ o. Ẹ jẹ́ á kà síwájú. Nítorí báyìí ni Olúwa wí ní ti ọmọkùnrin àti àwọn ọmọbìnrin tí a bí níhìn yìí, àti ní ti àwọn aya wọn tí ó bí wọn, àti ní ti àwọn bàbá wọn tí ó ti bí wọn ní ilẹ̀ yìí. Wọn ó kú ikú àrùn, a kì yóò sì ṣọ̀fọ̀ wọn, bẹ́ẹ̀ ni a kì yóò sì sin wọn. Wọn ó sì di àtàn lórí ilẹ̀, a ó fi idà àti ìyànrun wọn àti òkú wọn yóò di oúnjẹ fún ẹyẹ ojú ọ̀run àti fún ẹranko ilẹ̀. Nítorí báyìí ni Olúwa wí, má ṣe wọ inú ilé àwẹ̀, bẹ́ẹ̀ ni kí ìwọ kí o má ṣe lọ ṣọ̀fọ̀ tàbí lọ pohùn réré ẹkún wọn, nítorí èmi ti mú àlàáfíà mi kúrò lọ́dọ̀ ènìyàn yìí ni Olúwa wí, àní àánú àti ìyọ́nú. Ṣé o ti rí? Tolúwa bá rán wa níṣẹ́ nígbà míì, ó rán wa sí ìlú kan, lọ wàásù ìrere níbẹ̀, lọ bá wọn sọ̀rọ̀. Ọlọ́run ti pa ojú rẹ̀ mọ́ kúrò lára ìlú yẹn, ó rán wọn lọbẹ̀, ṣùgbọ́n má fẹ́ ọkọ ń bẹ̀ o, má fẹ́ yàwó ń bẹ̀, má bímọ, torí wípé mo ti mú àánú àti ìyọ́nú kúrò nílùú yẹn. Ìwọ kan lọ máa pè wọ́n ṣàkíyèsí ìrònúpìwàdà, torí òkú wọn máa di àtàn fún ilẹ̀. Torí kí ni o? Torí ẹ̀ṣẹ̀ tí àwọn ọmọ Ísírẹ́lì ti ṣẹ̀, ẹ̀ṣẹ̀ tí àwọn Jerúsálẹ́mù ti ṣẹ̀, ẹ̀ṣẹ̀ ń náà àwa rèé o. Wà á máa sọ pé ṣe bí Nàìjíríà ni wá, àwa ara àwọn ọmọ Ísírẹ́lì ni wá o ní Áfíríkà. Sórí Áfíríkà tó wà yìí, ara àwa Ísírẹ́lì ni wá, ìran Ísírẹ́lì ni wá. Ọlọ́run ò ní bínú sí wa. Òun ni ìránṣẹ́ Ọlọ́run míì, kì í ṣe pé tó rántí rán ẹ sílùú kan wà wá ní jẹ́ kí n fẹ́yàwó níbí, jẹ́ kí n bímọ ń bí. Ṣé o gbọ́? Ìlú míì wà tó jẹ́ pé ègún bẹ lórí ẹ̀. Wàá bá rí ìránṣẹ́ Ọlọ́run yẹn kò bímọ, kò ṣe nǹkan kan, lọ jíṣẹ́ tí mo rán ẹ, iṣẹ́ ni mo rán. So gbọ́ tí wọ́n náà sọ fún Jeremáyà, iṣẹ́ ni mo rán ẹ sílùú yìí o, mi ní o lọ bímọ, mi ní o láya, mọ́ bímọkùnrin mọ́ bímọbìnrin, torí mo ti fi wọ́n rẹ́. Àánú mi ti kúrò lórí wọn lórúkọ Jésù Kristi. Ìyà ẹ̀ṣẹ̀ tá a máa ṣẹ̀ tí Ọlọ́run fi máa bínú sí wa, tó fi máa yọ àánú ẹ̀ kúrò lórí wa, a ò ní ṣẹ̀ o. Àwa ìránṣẹ́ Ọlọ́run a gbọ́dọ̀ wà very very careful. Ṣé gbogbo ilẹ̀ tó o bá dé ni wàá ti máa pa wọ́n jẹ? Ni o mọ̀ pé ọjọ́ tó o bá ti lọ́tàsí àgẹ̀rẹ̀ tó o ti ń jẹ èèwọ̀ ògo, Ọlọ́run máa padà lẹ́yìn ẹ̀. Ọlọ́run máa padà lẹ́yìn ẹ̀. Wàá kàn máa wà gbòǹdùkú, o ò tí ì ní mọ̀ pé Ọlọ́run ti padà. Ẹ já tẹ̀síwájú. Àti ẹni ńlá àti ẹni kékeré yóò kú ní ilẹ̀ yìí, a kì yóò sì sin wọ́n, bẹ́ẹ̀ ni wọn kì yóò fá orí wọn nítorí wọn, bẹ́ẹ̀ ni ẹnìkan kì yóò bú àkàrà àti ṣọ̀fọ̀ wọn láti tú wọn nínú nítorí òkú, bẹ́ẹ̀ ni ẹnìkan kì yóò fún wọn ní aago ìtùnú mu nítorí bàbá wọn tàbí nítorí ìyá wọn. Ìwọ kò gbọdọ̀ lọ sínú ilé àsè
tàbí láti jókòó pẹ̀lú wọn láti jẹ àti láti mu. Ṣé o ti rí ẹni ìpè? Ṣé o ti rí ìgbésẹ̀ bí wọ́n ṣe ń tò? Iṣẹ́ ìránṣẹ́ ni mo ná, má lọ bá wọn jẹ, má lọ bá wọn mu, má lọ jàsè. Àwa òun ni wípé ìránṣẹ́ Olúwa ẹni ọ̀wọ̀ ni wá. Iṣẹ́ Olúwa wa la gbọ́dọ̀ kájú mọ́, ihun tán rán wa sí la gbọ́dọ̀ máa bọ̀. O gbọ́dọ̀ máa ṣe yànnà kiri. O gbọ́dọ̀ máa béèrè ohun gbogbo lọ́dọ̀ Ọlọ́run, máa gba ìtọ́ni. Before you go out, before you do something, you have to ask God. Olúwa ṣé kí n lọ? Olúwa ṣé kí n ṣe? Sí ẹ wà ń bẹ̀, àbẹ́ ẹ̀ sí ń bẹ̀, àbí ọ̀nà ni? Bẹ́ẹ̀ náà lobìnrin tó fẹ́ balẹ̀ lórí. Kì í ṣe pé kó ti máa wọ rẹ̀, obìnrin ló kúnlẹ̀ rẹ́rẹ́rẹ́ yìí, kó wá máa tọ́ wọn o. Wọ́n kúkú máa gba wájú mi kọjá, ó yá sí àṣẹ sókè, ó yá lílá làálà. Ọlọ́run lè padà lẹ́yìn ẹ̀. Ẹjá tẹ̀síwájú. Nítorí báyìí ni Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Ísírẹ́lì wí, sáà wò ó, èmi ò mú ohun inú dídùn àti ohun ayọ̀, ohun ọkọ ìyàwó àti ohun ìyàwó dákẹ́ níhìn yìí lójú yín àti ní ọjọ́ yín. Nítorí ẹ̀ṣẹ̀ nìyẹn o. Yóò sì ṣe nígbà tí ìwọ bá fi gbogbo ọ̀rọ̀ wọ̀nyí hàn ènìyàn yìí, wọn ò wí fún ọ pé èéṣe tí Olúwa fi sọ̀rọ̀ gbogbo búburú ńlá yìí sí wa, tàbí kí ni àìṣedéédéé wa bí, tàbí ẹ̀ṣẹ̀ kí ni àwa dá sí Olúwa Ọlọ́run wa bí. Nígbà náà ni ìwọ ò wí fún wọn pé nítorí pé àwọn bàbá yín ti kọ̀ mí sílẹ̀. Ṣé o ti gbọ́? Ṣé o ti rí ohun tí Ọlọ́run kà sílẹ̀ yẹn? Ṣé o ti rí ìdí tọ́lọ́run ṣe sọ? Sọ fún wọn Jeremáyà wípé torí kíni? Sọ fún wọn wípé àwọn bàbá yín ti kọ̀ mí sílẹ̀. O ti tọ̀ Ọlọ́run mìíràn lẹ́yìn. Wọ́n ti fi mí sílẹ̀, wọ́n ti wó ògùn lọ. Já tẹ̀síwájú. Ni Olúwa wí, tí wọ́n sì ti rìn tọ̀ Ọlọ́run mìíràn lọ, tí wọ́n sì ti sìn wọ́n, tí wọ́n sì ti forí balẹ̀ fún wọn, tí wọ́n sì ti kọ̀ mí sílẹ̀, tí wọ́n kò pa òfin mi mọ́, àti pẹ̀lú pé ẹ̀yin ti ṣe búburú ju àwọn bàbá yín lọ. Àwa tí gbẹ̀yìn ayé dé bá wọn àti ti ṣe búburú ju èyí tí àwọn bàbá ńlá ṣe lọ. Búburú tẹ́lòmíì ṣe báyìí ó lè mú kí ilẹ̀ ru lójijì. Ẹ lọ jáwọ́. Ẹjá tẹ̀síwájú. Nítorí náà ṣáà wò ó, ẹ̀yin rìn olúkúlùkù yín ní agídí ọkàn búburú rẹ̀. Ọkàn búburú, ìgbéraga. Ìránṣẹ́ Ọlọ́run ní agídí, kò sẹ́ni tó máa bá mi wí. I'm a Gio, I'm a prophetess, I'm a reverend. Èmi ni mo kápá, ṣe pé mi ni Ọlọ́run pè. Èmi ni kò sẹ́ni kankan, kò sẹ́ni tó lè yẹ̀ mí wò. Máa bọ̀ nínú ọ́fíìsì mi, kò sẹ́ni tó lè wọnú bẹ̀. Ibẹ̀ ló ti ń lá wọn. Ọlọ́run kò sẹ́yìn tó máa bi ọ́, ṣùgbọ́n Ọlọ́run á bi ọ́ léèrè. Ènìyàn mà lè má mú ọ o. Wọ́n lè ṣàṣegbé fún ọ, bọ̀ àṣepamọ́ ló wà. Oògùn àṣegbé kan ò sí jàre. Ọlọ́run bẹ́ẹ̀ dé mọ́ kúlà ni. Ó sàn kó jáwọ́ báyìí kó o tó kú, kó o tó kẹ́kọ̀ọ́ ìsìn ẹ̀ tó yọ ọ́ lẹ̀ bẹ́rẹ́bẹ́. Ẹjá tẹ̀síwájú. Èmi ò sì ta yín nù. Ọlọ́run ò ní ta wá nù lórúkọ Jésù Kristi. Kí ẹ̀yin kí ó má bàa gbọ́ tèmi, èmi ò sì ta yín nù kúrò ní ilẹ̀ yìí, nínú ilẹ̀ tí ẹ̀yin kò mọ̀, ẹ̀yin tàbí àwọn bàbá yín. Níbẹ̀ yìí ó sì sin ọlọ́run mìíràn lọ́sàn-án àti lóru, níbi tí èmi kì yóò ṣí ojú rere fún yín. Jésù Kristi, ṣé o ti gbọ́? Ọlọ́run lòun á ta wọ́n nù kú o, wọ́n á wá lọ sí ìlú míì níbi tí ojú, ṣé o ti rí wípé kì í ṣe Ọlọ́run? A lè máa sọ pé gbogbo ibi lójú ẹ̀ wà, ojú ẹ̀ wà mí. tó o ti gbọ́ wípé kì í ṣe gbogbo ibi lójú ẹ̀ wà. Ọlọ́run ló ibi tóun ò ní fi ojú òun sí. Torí ẹ̀ṣẹ̀ wọn màá yọ ojú mi kú òun bẹ̀. Ilẹ̀ tí tó sá, ilẹ̀ asán. Èmi àti àní gbé ní aṣálẹ̀. Ohun tó yẹ kó máa jẹ́ wàrà àti oyin wa, ṣùgbọ́n nítorí ẹ̀ṣẹ̀ àwọn bàbá, Ọlọ́run ti yọ àánú kúò, ibẹ̀ yẹn ti di aṣálẹ̀. Òun lẹni tó yẹ kó máa jẹran oúnjẹ egun. Èmi àti àní gbé láṣálẹ̀ o. Ẹ jẹ́ tẹ̀síwájú. Ìpadàbọ̀ láti ìgbèkùn. Jeremáyà ni mò ń kà o, Jeremáyà 16 àti wà ní 14 báyìí.
nítorí náà sáà wò ó, báyìí ni Olúwa wí, ọjọ́ ń bọ̀ tí a kì yóò wí mọ́ pé Olúwa ń bẹ tí ó mú àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní Íjíbítì. ṣé o ti gbọ́? a ní sọ mọ́ wípé Olúwa ló mú wọn kúrò mọ́ o. ṣé o mọ tó ń ṣẹlẹ̀ ní Ísírẹ́lì lọ́wọ́lọ́wọ́ sí? torí kí ló fa wàhálà yìí? ẹ̀ṣẹ̀ wọn, ẹ̀ṣẹ̀ àìgbọ́ràn àná, òun ló ń kóyà jẹ Ísírẹ́lì báyìí. gbọ́, ṣùgbọ́n Olúwa ń bẹ tí ó mú àwọn ọmọ Ísírẹ́lì jáde wá kúrò ní ilẹ̀ àríwá àti kúrò ní ilẹ̀ níbi tí ó ti lé wọn sí, èmi ò sì tún mú wọn wá sí ilẹ̀ wọn èyí tí mo ti fi fún àwọn bàbá wọn. ó ti gbọ́, nígbà tí Ọlọ́run sórí iṣẹ́ bó ṣe fáìn yẹn, ó ti fáìn. ìjà àkọ́kọ́ tán ti kọ́kọ́ jà òun ni Jeremáyà yìí, wọ́n ti kọ́ Jerúsálẹ́mù padà. ṣé o tún rí ìmíì tó ń ṣẹlẹ̀ yìí? torí àìgbọ́ràn ni o. ibẹ̀ yẹn báyìí kò yẹ kí ìjà kankan sí ní Ísírẹ́lì mọ́, ṣùgbọ́n àìgbọ́ràn. Olúwa lòun máa mú wọn padà. ṣé kò ti mú wọn padà? gbogbo tó wà nínú Bíbélì yìí ṣé kò ti ṣẹ? ó ṣẹ. òun ni àwa ìránṣẹ́ Ọlọ́run. tí Ọlọ́run bá rán ẹ níṣẹ́, o gbọ́dọ̀ ṣe dáadáa. o ò gbọ́dọ̀ fi kún ìran. o ò gbọ́dọ̀ wí nígbà tí Ọlọ́run ò wí. ohun tí Ọlọ́run bá wa sọ gan-an la gbọ́dọ̀ sọ. wo Jeremáyà rẹ̀ wòlíì, ohun tí Ọlọ́run bá ti fi sí lẹ́nu ló ń sọ. ohun tó Ọlọ́run bá ti ní báyìí ni kó wí, bẹ́ẹ̀ náà ló wí. ẹ já tẹ̀síwájú. ìjìyà tó ń bọ̀ rèé o, a ní jìyà. sáà wò ó, èmi ò rán apẹja púpọ̀ ní Olúwa wí, wọn ò sì dẹ̀wọ̀n. lẹ́yìn èyí ni èmi ò rán ọdẹ púpọ̀, wọn ò sì dẹ̀wọ̀n láti orí òkè ńlá gbogbo àti orí òkè kéékèèké. gbọ́ o, má rò bí apẹja inú omi o. ìránṣẹ́ Ọlọ́run ni òwe tí Ọlọ́run pa mẹ́ẹ̀ o. èmi ò sì rán àwọn apẹja púpọ̀. èmi ò rán àwọn ìránṣẹ́ Ọlọ́run ni o. wọn ò dé ẹ̀wọ̀n láti orí òkè ńlá gbogbo àti orí òkè kéékèèké gbogbo àti láti inú pàlàpálà òkúta jáde, nítorí tí ojú mi ń bẹ lára ọ̀nà wọn gbogbo. wọn kò pamọ́ kúrò níwájú mi, bẹ́ẹ̀ ni ẹsẹ̀ wọn kò fà sẹ́yìn kúrò ní ojú mi. ní àtètèkọ́ṣe èmi ò san ẹ̀san ìwà búburú méjèèjì wọn, àní ẹ̀ṣẹ̀ wọn, nítorí wọ́n ti ba ilẹ̀ mi jẹ́, wọ́n sì ti fi òkú àti ohun ẹ̀gbin àti ìríra wọn kùn ilẹ̀ ìní mi. tó ti rí gbogbo ìwọ ìránṣẹ́ Ọlọ́run, kò rí mi o. ojú ẹ̀ ó rí mi, ṣùgbọ́n Ọlọ́run máa ń dáríjì náà. Mósè àti Árónì bí ó tilẹ̀ dáríjì wọn, kí náà ló ṣe? ó san ẹ̀san iṣẹ́ wọn. ìwọ náà máa gbẹ̀san iṣẹ́ ẹ̀. gbogbo tí èmi àti ẹ ṣe ní kọ̀ọ̀kan yẹn a máa jèrè ẹ̀ bá a bá ronúpìwàdà, bá a bá sọ ẹ̀ṣẹ̀ yẹn sílẹ̀, bó o bá wá ojú Ọlọ́run á jìyẹ ẹ̀. ẹ já tẹ̀síwájú. àdúrà ìgbẹ́kẹ̀lé Jerúsálẹ́mù nínú Olúwa. Olúwa agbára mi. àwọn àdúrà wọn wá ń gbàdúrà báyìí, wọn wá ń wá ojú Ọlọ́run. gbà wá, gbọ́ àdúrà wọn o. Olúwa agbára mi àti ìlú odi mi, ààbò mi ní ọjọ́ ìpọ́njú. àwọn orílẹ̀-èdè yìí yóò tọ́ wà láti ìgbèkùn ayé, wọn ò sì wí pé lóòótọ́ àwọn bàbá wa ti jogún èké, ohun asán, ìrànlọ́wọ́ kò sí nínú wọn. ènìyàn lè máa dá Ọlọ́run fún ara rẹ̀ bí? nítorí àwọn wọ̀nyí kì í ṣe Ọlọ́run. nítorí náà ṣáà wò ó, èmi ò mú kí wọn kí ó mọ̀ lẹ́ẹ̀kan yìí, èmi ò sì mú kí wọn kí ó mọ ọwọ́ mi àti ipá mi, wọn ò sì mọ̀ pé orúkọ mi ni Jehovah. Praise the Lord. àdúrà ìgbẹ́kẹ̀lé sí Olúwa nìyẹn o. a ti wà ní 17. kí ni time? a ti wà ní 17 ẹjọ. okay, to 3. ẹja sáré ka 17 náà láti 18 ló yẹ ká ti dúró. 18 láti máa dúró. ẹja lọ 17. ẹ̀ṣẹ̀ àti ìjìyà Júdà. àwọn ará Júdà nìyẹn o. ẹ̀ṣẹ̀ Júdà, a fi kálámù irin kọ́, a fi ṣóńṣó òkúta adamante gbẹ́ sórí wàhálà àyà wọn àti sórí ìwo pẹpẹ yín. bí àwọn ọmọ wọn bá rántí pẹpẹ wọn àti ère òrìṣà wọn lẹ́bàá igi tútù
àti ibi gíga wọn ni òkè mi tí ó wà ní pápá. Èmi ò fi ohun ìní rẹ púpọ̀ ọrọ̀ rẹ gbogbo fún ìjẹ àti ibi gíga rẹ nítorí ẹ̀ṣẹ̀ yí gbogbo agbègbè rẹ ká. Ìwọ fún ara rẹ ni yóò jọ ogún rẹ lọ́wọ́ tí mo ti fi fún ọ. Èmi ò mú ọ sin àwọn ọ̀tá rẹ ní ilẹ̀ tí ìwọ kò mọ̀ rí, nítorí ẹ̀yin ti tiná bọ ìbínú mi tí yóò sì jó láé. A ò gbọ́dọ̀ mú Ọlọ́run bínú. Èmi àti a ò gbọ́dọ̀ wá ohun tí ò sọnù kiri. A ò gbọ́dọ̀ mú ìrunú Ọlọ́run rú sí wa. Oríṣiríṣi ọ̀rọ̀ báyìí ni Olúwa wí. Ègbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn. So gbọ́, má fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé. Pásítọ̀ ni nàún, iṣẹ́ Olúwa ló ṣe. Bá ṣe rí nìyẹn, alárekérekè ni wọ́n. Paramọ́lẹ̀ ìwà ènìyàn sì wà nínú wọn. Wàá máa wò wọ́n, pásítọ̀ ni wọ́n, ṣùgbọ́n ìwà abínibí, ìwà àrékérekè tí èṣù ó ń bẹ nínú wọn. Wọ́n ti gbé Jésù sẹ́gbẹ̀ẹ́, ìwà àrékérekè, wọ́n fi Jésù bojú, wọ́n wà ní ọ̀ndà orúkọ Jésù, wọ́n ṣe bí. Má trust wọn. Kò lè wùwà yẹn. Má trust èmi ìyáálé Mósè gan. Má trust mi o. Torí onígbẹ́ ni mí, onígbẹ́ nínú ni mí o. Èèyàn ni mí o. Bó tilẹ̀ jẹ́ wípé èmi ò ní ṣe bí, torí mo nílé ibi tèmi ti wá. Èmi mò ń retí ilé mi. Èmi nílé. Ojoojúmọ́ ni mo sì ń retí ilé mi. Èmi ò fẹ́ kí ilé mi bọ́ sọnù mọ́ mi lọ́wọ́. Fún díẹ̀ èyí, èmi náà ń pa àṣìṣe mi. Mò ń pa gbogbo ohun tó lè ràn mọ́ mi lójú. Mò ń pa mọ́. Mò ń lọ jẹ́jẹ́ ìjẹ́ mi. Bí wọn náà bá lè máa lọ jẹ́jẹ́ ìjẹ́ rẹ, kó máa rántí pé ilé kan wà tí èmi àti ẹ ń lọ. Wàá lè máa ṣe dáadáa. O ò ní lè bá tọmọlàkejì jẹ́. O ò ní lè máa fi Jésù parọ́. Tó o bá mọ̀ wípé ibì kan wà tí Jésù ń lọ máa yọjú sí. Ẹ já tẹ̀síwájú. Báyìí ni Olúwa wí, ègbé ni fún ẹni tí ó fi ènìyàn ṣe. Gbọ́ o, báyìí ni Olúwa wí, ègbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn, tí ó sì fi ẹlẹ́ran ara ṣe apá rẹ̀, ẹni tí ọkàn rẹ̀ ṣí kúrò lọ́dọ̀ Olúwa, nítorí pé yóò dàbí aláìní ní aginjù. Ṣó ti gbọ́? Tí kò sì rí i pé rere ń bọ̀, ṣùgbọ́n yóò gbé ibi ìyàngbẹ ilẹ̀ wọn nì ní aginjù. Ilẹ̀ yíyọ́ ni a ó kígbe inú rẹ̀. Ìbùkún ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé Olúwa, tí ó sì fi Olúwa ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀. Yóò sì dàbí igi tí a gbìn lẹ́bàá omi, tí ó na gbòǹgbò rẹ̀ lẹ́bàá odò, tí kì yóò sì bẹ̀rù bí ooru bá dé, ṣùgbọ́n ewé rẹ̀ yóò tutù, kì yóò sì ní ìjayà ní ọdún ọ̀dá, bẹ́ẹ̀ ni kì yóò sì dẹ́kun láti máa so èso. Òun náà fi kọ Psalm 1. Ibi tí wọ́n ti kọ Psalm 1 nìyẹn. Ìbùkún ni fún ẹni tí ó ṣe kíni o, tó gbẹ́kẹ̀lé Olúwa. Hello, Olúwa nìkan ni kó o fi gbẹ́kẹ̀lé rẹ sí nínú. Má fi gbẹ́kẹ̀lé rẹ sínú ọmọ adarí wọn. Ìbùkún ni fún ọkùnrin náà àti obìnrin náà tí kò rìn ní ọ̀nà àwọn ènìyàn búburú, tí kò sì jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Ọlọ́run nìkan ni kó o fi gbẹ́kẹ̀lé rẹ sí nínú o. Má gbẹ́kẹ̀lé ènìyàn o. Ènìyàn abìdí yànyàn, ènìyàn ṣáà ni wọ́n. Má gbẹ́kẹ̀lé èèyàn o, torí ènìyàn máa já ẹ kulẹ̀. God bless you, àǹtí Àníkẹ́mi, Olúwatósìn, mi ò ní wá yín tì. Ènìyàn lè já ẹ kulẹ̀ at any time. Ènìyàn ni wọ́n o. Ọlọ́run nìkan ni kó o fi ṣe gbẹ́kẹ̀lé o. Ènìyàn ni wọ́n o. Ènìyàn lè ṣe bí ènìyàn, ẹran ara lè lo yàn. Fi Olúwa ṣègbẹ́kẹ̀lé. Ojú Jésù Kristi ni kó máa wò. Yé wojú ènìyàn, yé wojú pásọ̀, yé wojú wòlíì, máa wojú Ọlọ́run, máa wojú Kristi nìkan. Tó bá ti ń wojú Ọlọ́run, wàá máa so èso. Nígbà tí ọ̀dá bá dé, ọ̀dá yẹn ò ní lè borí rẹ. Nígbà tí ogun bá dé, ogun ò ní lè borí rẹ, torí wípé ojú Olúwa ló ń wò. Láti ilẹ̀ gan òkúkú fẹ́ lẹ́ran ara ṣe gbẹ́kẹ̀lé.
ènìyàn lè já, pásọ̀ lè já ní kulẹ̀, wòlíì lè já ní kulẹ̀, àáfàá lè já ní kulẹ̀, oníṣẹ̀ṣe lè já ẹ kulẹ̀, kò sẹ́ni tí ò lè jáyàn kulẹ̀. Ọlọ́run ni kì í já ní kulẹ̀. Mo kọ write up yẹn síta níjẹta. Ọlọ́run nìkan ni kì í já ní kulẹ̀. Wòlíì lè já ní kulẹ̀ at any time. Pásọ̀ lè já èèyàn kulẹ̀ at any time. But Olúwa ni kì í já ní kulẹ̀. Gbẹ́kẹ̀ rẹ lé. Tó o bá ti gbẹ́kẹ̀lé, wàá máa so èso síbẹ̀. Ó ní gbogbo tó o bá ṣe yóò máa ṣe déédéé. Ẹ já tẹ̀síwájú. Ọkàn ènìyàn kún fún ẹ̀tàn ju ohun gbogbo lọ, ó sì burú jáì, ta ni ó lè mọ̀? Ṣé o ti gbọ́? Ọkàn ènìyàn, ojú ló ń wò, àmì pásítọ̀ wa o, wòlíì wa o, àfáà wa o, kíní irọ́ ni o. Ọkàn ènìyàn ló burú jù. Onígbẹ́ nínú, sórí Sátánì wà nínú ayé yìí. Bí Ọlọ́run ṣe wà nínú ènìyàn ni Sátánì wà ń bẹ̀. Ìjọkíjọ́ tó o bá ti bẹ̀rẹ̀ sí gbé Ọlọ́run lẹ̀, Sátánì máa take over. Tí owó, ohun tí mo ti kọ́kọ́ sọ ní live àkọ́kọ́ yẹn, ó méjì yẹn, owó, ọkùnrin, obìnrin, tó bá ti ràn mẹ́ lójú tó ò ní kápá lórí ẹ̀, Sátánì máa take over. Ohun tó ti mọ̀ pé ó máa attract ẹ yẹn, òun ló máa tì sí ẹ. Bẹ́ẹ̀ ni Jésù náà àdọ́ra máa pààkì ẹ, àdọ́ra máa fara ẹ̀ tì nínú ayé ẹ. Sátánì àwa máa gbàjọba lọ. Ìwà wa rò bójú ọ̀nà ló wà. Òun lèmi àti ẹ ṣe gbọ́dọ̀ máa ní self control. You have to check yourself. Ṣé mo ṣì wà lójú ọ̀nà yìí sá? Ṣé owó tí ìbáyé mi jẹ́? Irọ́ díẹ̀díẹ̀, àgbèrè díẹ̀díẹ̀, èké díẹ̀díẹ̀. Ṣé bàbá mi, ṣé mo ṣì jọmọ yín? Máa ní self control. Máa check yourself. Ìjẹ́ ṣé Jésù ẹ̀sìn mo sì ń bẹ lọ́mọ yín bí? Já tẹ̀síwájú. Ọkàn ènìyàn kún fún ẹ̀tàn ju ohun gbogbo lọ, ó sì burú jáì, ta ni ó lè mọ̀? Èmi Olúwa ni ń wá àwárí ọkàn ènìyàn. Kò sí ẹni tó lè ṣẹ̀sín nínú ayé yìí bí kò bá sí ọwọ́ Ọlọ́run wà ńbẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Èyí Dẹ́mọ́lá mo sọ fún wípé ọwọ́ Ọlọ́run ló wà nínú tó ṣe ẹ́ yìí. Torí wípé òṣùwọ̀n ẹ kún ni. O ò fọgbọ́n ṣe ohun tó ń ṣe. Òṣùwọ̀n ènìyàn ni. Kéèyàn tó lè ṣẹ̀sín, kí wọ́n tó lè rí àṣìṣe ẹ, torí wípé ọkàn ènìyàn ẹ̀tàn ni. A mọ̀ bá a ṣe pa ibi mọ́. A máa fọ́ bó báyìí ni o. Ṣùgbọ́n pé ẹ̀sìn dé, gbogbo ayé ọwọ́ Ọlọ́run ni. Ọlọ́run ló máa ń wá ọkàn ènìyàn wò. Ọlọ́run ni ó máa ń ṣe àwárí ọkàn. Tó bá ti rí wípé òṣùwọ̀n ẹ kún, ẹ̀sìn bẹ̀rẹ̀. Ẹ̀sìn yẹn ó dẹ̀ fẹ́ fi correct ẹni o, kì í ṣe ti kú tì nìyẹn. Tí ó bá fẹ́ ikú, ó kàn máa kú sọ́dínlé ni. Ṣùgbọ́n pé kíyàn kọ́kọ́ ṣẹ̀sìn, Ọlọ́run nífẹ̀ẹ́ ẹni yẹn ni o. Wàláhì Ọlọ́run nífẹ̀ẹ́. Ẹ̀sìn yẹn ló máa ṣáájú. Bóyá tó bá ṣẹ̀sìn, tó bá gbá ẹ sọ́tún gbá ẹ, tó bá rẹ́ni kọ́ ẹ, bóyá orí ẹ máa straight, wàá ronú pìwàdà. Orá àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n bá ti ṣẹ̀ sí Ọlọ́run, Ọlọ́run á gbógun kan dìde fún wọn. Á lọ gbé ọ̀tá wọn, ẹ lọ fogun jà wọ́n wá. Tó bá ti wú ọ̀tá sókè, tán bá àtúwá Ọlọ́run gbà wá. Tán bá ti ké pe Ọlọ́run àtúndáwọ́ ogun dúró. Bó ṣe rí nìyẹn. Bí ẹ̀sìn bá ti dé, Ọlọ́run fẹ́ fi ẹ̀sìn yẹn correct ẹ, bóyá wàá mọ̀ wípé èmi ni mo pè ẹ́, èmi ni mo rán ẹ níṣẹ́. Kó lè padà síwájú ẹ̀. Ìwọ ni wàá wá lọ ṣàtúnṣe, lọ túbá. Nígbà tí ẹ̀sìn bá dé, padà sọ́dọ̀ Ọlọ́run. Mo ti ṣẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọwọ́ Ọlọ́run ló máa ń wà nínú kẹ́sìn dé o. Ọlọ́run ló wà ń di ẹ̀. Ẹ̀sìn ò kàn lè ṣàìṣe dé. Kéèyàn kan kí àṣírí èèyàn tú. Ọlọ́run ni ọwọ́ Ọlọ́run ti wà nú ẹ̀ nìyẹn. Ọlọ́run ló máa ń jẹ́ kí àṣírí ènìyàn tú. Ẹ já tẹ̀síwájú. Èmi ní dé inú wò, àní láti fi ohun olúkúlùkù gẹ́gẹ́ bí ọ̀nà rẹ̀ àti gẹ́gẹ́ bí èso iṣẹ́ rẹ̀. Gbọ́, só ti gbọ́? Ẹ já túkà. Èmi Olúwa ní wá àwárí ọkàn ènìyàn. Èmi ní dán inú wò àti láti fi fún olúkúlùkù gẹ́gẹ́ bí ọ̀nà rẹ̀ àti gẹ́gẹ́ bí èso iṣẹ́ rẹ̀. Ọlọ́run ní máa ń dán inú wò. Á wò, á wá fi fún ọ gẹ́gẹ́ bí iṣẹ́ ẹ̀. Bóyá ó ti wá kún, ó sì kéré, á sì máa wò ẹ́. Wàá rẹ́ nìkan tán sì máa pè ẹ́.
ń tẹ̀ ń ṣe yókù díẹ̀ o sì ń sọ̀pàkọ́nù ṣùgbọ́n táàkù á wá fi fún ẹ gẹ́gẹ́ bí ṣe ẹ ẹ̀sìn á wá dé ẹ̀sìn tó jẹ́ awọ́rò a ò ní ṣẹ̀sìn awọ́rò ẹja tẹ̀síwájú. Bí àparò ti ń sàbà lórí ẹyin tí kò yé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹni tí ó kọ ọ̀rọ̀ ọjọ́ ṣùgbọ́n kì í ṣe ní òdodo kò fi sílẹ̀ lágbede méjì òjò rẹ̀ àní àti ìpín òpin rẹ̀ yóò jẹ́ aṣiwèrè. Lórúkọ Jésù èmi àti ẹ ò ní jẹ́ aṣiwèrè ká tó gbọ́ràn. Gbọ́ o, ìtẹ́ ògo ibi gíga ni ìpilẹ̀ṣẹ̀ ní ibi ilé mímọ́ wà. Olúwa ní ìrètí Ísírẹ́lì, Olúwa ní ìrètí Ísírẹ́lì. Gbogbo àwọn tí ó kọ̀ sílẹ̀ yóò dààmú. Àwọn tí ó yẹ̀ kúrò lọ́dọ̀ mi ni a ó kọ orúkọ wọn sínú ekuru sí orí ilẹ̀ nítorí wọ́n ti kọ Olúwa sílẹ̀, orísun omi ìyè. Ṣé o ti gbọ́? Olúwa ní ìrètí Ísírẹ́lì. Gbogbo àwọn tí ó kọ̀ sílẹ̀ yóò dààmú. Ìwọ tó o bá ti kọ Ọlọ́run sílẹ̀, ìwọ tó o bá ti ní ọ̀nà tìẹ ló fẹ́ tọ̀, àjàjà ẹ ní ìpè. Ìwọ tó ní I'm a pastor, Ọlọ́run ló pè ọ́, tó o bá ti kọ Ọlọ́run sílẹ̀ kí náà ló máa ṣe? Á dààmú. Ìwọ tó o bá ti dúró sí ojú ọ̀nà ibi tí Jésù ń gbé ọ sí, máa bọ́ àwọn àgùntàn mi, tó bá ti jẹ́ ṣe ló bẹ̀rẹ̀ sí pa àgùntàn jẹ, wàá dààmú. Àwọn tí ó yẹ̀ kúrò lọ́dọ̀ mi ni a ó kọ orúkọ wọn sínú ekuru. Ẹnikẹ́ni, wòlíì, pastor, evangelist, whatever your calling, ènìyàn ni ọ́, èèyàn gan ordinary tó yẹ̀ kúrò lójú ọ̀nà Kristi. Ó ní wọ́n máa kọ orúkọ, wọ́n ní kọ orúkọ èmi àti ẹ sínú ekuru. Gbọ́ sí orí ilẹ̀ nítorí wọ́n ti kọ Olúwa sílẹ̀, orísun omi ìyè. O ti kọ Ọlọ́run, ṣé ẹ ti kọ Ọlọ́run sílẹ̀ báyìí? Ọlọ́run kéékèèké kọ́ lẹ ń tọ̀ kiri, inú ẹgbẹ́ awo kọ́ lẹ fi ń bojú, ibẹ̀ lẹ wà, ẹ wá ń gbé Bíbélì. Jésù Olúwa kó gbàdúrà fún yín, mọ́tò dẹ̀ǹdẹ̀dẹ̀ǹdẹ̀ níbo lẹ ti rí? Mo béèrè, ńbo lẹ ti rí? Àwọn owó 419, owó díẹ̀, ìgbájúkágbàyàn lójú, àwọn irọ́, àwọn owó ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀, àbí wàá sì máa fi Jésù bojú náà. Jésù lẹ fi ń bojú lórí irọ́. Ronúpìwàdà. Orin mi tó fún mi láìpẹ́ yìí. Ó ń bọ̀ onídàájọ́ ayé, fàyè rẹ fún Jésù kò ní pẹ́ dé mọ́ o. Ó ń bọ̀ onídàájọ́ ayé, fàyè rẹ fún Jésù kò ní pẹ́ dé mọ́ o. Kò ní pẹ́ dé mọ́. Bíbọ̀ rẹ̀ ti súnmọ́. Jáwọ́ nínú ibi ṣíṣe. Ẹjá tẹ̀síwájú. 18 láti máa dúró, àti fẹ́ débẹ̀. Jeremáyà béèrè fún ìrànlọ́wọ́ Olúwa. Wò mí sàn, Olúwa, èmi ò sì sàn. Gbà mí là, èmi ò sì là, nítorí ìwọ ni ìyìn mi. Ibi tá a ti máa rí ọ̀rọ̀ yẹn nìyẹn. Téèyàn bá ń ṣàìsàn máa sọ, ó yá wò mí sè mí ò sì sàn, gbà mí lèmi ò sì là, wò mí sè mí ò sì sàn, gbà mí lèmi ò sì là. Bí àwọn náà là kankan kọjá, fọwọ́ sí ọkàn ìyẹn wá sọ, Olúwa, wò mí sàn èmi ò sì sàn, gbà mí là èmi ò sì là, torí ìwọ ni ìyìn mi, wò mí sàn èmi ò sì sàn. Bọ̀ ayé rẹ gbọ́dọ̀ wà nínú ẹni tó fẹ́ wù ẹ́ sàn o gbọ́dọ̀ dàmọ̀. Ṣáàwó wọ́n wí pé fún mi, ṣáàwó wọ́n wí fún mi pé níbo ni ọ̀rọ̀ Olúwa wà? Jẹ́ kí ó wá wà yìí. Bí ó ṣe ti èmi ni, èmi kò yára kúrò. Èmi má ṣe olùṣọ́ àgùntàn lẹ́yìn rẹ̀. Bẹ́ẹ̀ ni èmi kò béèrè ọjọ́ ìpọ́njú. Ìwọ mọ èyí tí ó jáde ní ètè mi. Ó ti fi hàn níwájú rẹ. Má ṣe di ìbẹ̀rù fún mi. Ìwọ ni ìrètí mi ní ọjọ́ ibi. Ṣé ìwọ náà lè sọrú ẹ̀? Wípé Ọlọ́run ni ìrètí rẹ lọ́jọ́ ibi. Ẹni tó wà nínú awo, pásítọ̀ tó ti kiri rẹ̀ bọnú ẹgbẹ́, só lè fọlọ́run sọ̀yà. Ìwọ ni ìrètí mi, èmi lè sọ. Òun ni ìrètí mi, òun ni ọ̀la mi, òun ni òní mi. Ṣé ìwọ náà lè sọ bẹ́ẹ̀? O lè sọ pé òun ni ìrètí rẹ lọ́jọ́ ibi. Gbọ́ o,
jẹ́ kí ojú kí ó ti àwọn tí ń ṣe inúnibíni sí mi, ṣùgbọ́n má ṣe jẹ́ kí ojú kí ó tì mí. Jẹ́ kí wọn kí ó dààmú, ṣùgbọ́n má jẹ́ kí èmi kí ó dààmú. Mú ọjọ́ ibi wá sí orí wọn, kí o sì fi ìparun ìṣẹ́po méjì pa wọ́n run. Mo sọ lórúkọ Jésù Kristi bó ṣe máa rí fún ọ̀tá èmi àti ẹnìyẹn. Gbogbo ẹni tó ń wá ìpalára, gbogbo ẹni tó ń wá ìṣubú èmi àti ẹ, Ọlọ́run yóò fi ìdààmú ìṣẹ́po méjì, Ọlọ́run yóò fi ta wọ́n lọ́rẹ. Ẹ já tẹ̀síwájú. Pípa ọjọ́ ìsinmi mọ́, Sunday, ọjọ́ ìsinmi Saturday, jẹ́ kàkà á lè yé wa dáadáa. Ẹ já o. Báyìí ni Olúwa wí fún mi, lọ kí o sì dúró ní ẹnu ọ̀nà àwọn ènìyàn níbi tí wọ́n gbé, níbi tí àwọn ọba Júdà wọlé tí wọ́n sì ń jáde, àti tí gbogbo ẹnubodè Jerúsálẹ́mù, kí o sì wí fún wọn pé, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, ẹ̀yin ọba Júdà àti gbogbo Júdà àti gbogbo ẹ̀yin olùgbé Jerúsálẹ́mù tí ó kọjá ní ẹnu bodè wọ̀nyí. Báyìí ni Olúwa wí, ẹ kíyèsí ní ọkàn yín, kí ẹ má ṣe ru ẹrù ní ọjọ́ ìsinmi, bẹ́ẹ̀ ni kí ẹ má sì ṣe mú wá nínú ẹnu bodè Jerúsálẹ́mù. Bẹ́ẹ̀ ni kí ẹ má sì ṣe gbé ẹrù jáde kúrò nínú ilé yín ní ọjọ́ ìsinmi. Bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe ṣe iṣẹ́kíṣẹ́. Bẹ́ẹ̀ ni kí ẹ ya ọjọ́ ìsinmi sí mímọ́, gẹ́gẹ́ bí mo ti pàṣẹ fún àwọn bàbá yín. Ṣùgbọ́n wọn kò gbọ́, wọn kò sì tẹ́tí sílẹ̀. Wọ́n mú ọrùn wọn le, kí wọn kí ó má bàa gbọ́, àti kí wọn kí ó má bàa gba ẹ̀kọ́. Yóò ṣe bí ẹ̀yin bá tẹ́tí sílẹ̀ gidigidi sí mi ni Olúwa wí, tí ẹ kò bá ru ẹrù kọjá ní ẹnu bodè ìlú yìí ní ọjọ́ ìsinmi, tí ẹ bá sì ya ọjọ́ ìsinmi sí mímọ́, tí ẹ kò sì ṣe iṣẹ́kíṣẹ́ nínú rẹ̀, nígbà náà ni wọn ò wọ ẹnu bodè ìlú yìí, àní ọba àti ìjòyè tí ó jókòó lórí ìtẹ́ Dáfídì, àwọn tí ń gun kẹ̀kẹ́ àti ẹṣin, àwọn wọ̀nyí pẹ̀lú ìjòyè wọn, àwọn ọkùnrin Júdà àti olùgbé Jerúsálẹ́mù, wọn ò sì máa gbé inú ìlú yìí láé. Bí ìwọ bá fetí sílẹ̀, ìwé Àìsáyà 1:19, ó ní bí ẹ̀yin bá fẹ́ tí ẹ sì gbọ́ràn, wàá jèrè ilẹ̀ náà. Tèmi àti ẹ bá gbọ́ràn sí àṣẹ Ọlọ́run, a máa yọ̀ nínú Kristi ni. Bógun bá ń ja gbogbo ayé, ogun ò ní jà ọ́ torí pé o gbọ́ràn. Bí gbogbo ayé bá ń dààmú, kò ní jẹ́ kí wọ́n dààmú torí pé ọmọ rẹ̀ ni ọ́. Jẹ́ ká lọ wá ojú Olúwa, jẹ́ ká so mọ́ ọkàn àyà wa, sọ fún Olúwa, bàbá mi máa tọ́ mi, ẹ máa kọ́ mi, ẹ máa fi mí mọ̀nà. Mo di tiyín lónìí pátápátá. Fi ayé ẹ fún pátápátá, jẹ́ kó máa kọ́ ẹ. Má darí Ọlọ́run mọ́, Ọlọ́run ni kò jẹ́ kó máa darí ẹ. Má fìwé darí ẹ mọ́, òun ni kò jẹ́ kó máa darí ẹ. Ẹ já tẹ̀síwájú. Wọn ò sì wá láti Júdà wọn ni, àti láti agbègbè Jerúsálẹ́mù yí káàkiri, àti láti ilẹ̀ Bẹ́ńjámínì, láti pẹ̀tẹ́lẹ̀, àti láti òkè àti láti gúúsù wá. Wọn ò sì mú ọrẹ ẹbọ sísun àti ọrẹ ẹran àti tùràrí àti àwọn wọ̀nyí tí ó mú ìyìn wá sí ilé Olúwa. Ṣùgbọ́n bí ẹ̀yin kò bá gbọ́ ti èmi, láti ya ọjọ́ ìsinmi sí mímọ́, tí ẹ kò sì ru ẹrù, tí ẹ kò sì tilẹ̀ wọ ẹnu bodè Jerúsálẹ́mù ní ọjọ́ ìsinmi, nígbà náà ni èmi ò dá iná ní ẹnu ibodè wọn ni, yóò sì jó ààfin Jerúsálẹ́mù run, a kì yóò sì pa á. Praise the Lord. Ṣé ti gbọ́? Bó o bá ti gbọ́ràn, ó ní bẹ́ẹ̀ tán bá dẹ̀ ti ń ṣeṣẹ́ lọ́jọ́ ìsinmi, èmi ò dá iná sun Jerúsálẹ́mù. Ohun tó ṣẹlẹ̀ lónìí, àìgbọ́ràn. Bọ̀bẹ́ bá ti gbọ́ràn, Saturday ni ìsinmi yẹn nígbà lọ́dọ̀ tiwọn. Saturday òun ni ọjọ́ ìsinmi, òun ni wọ́n ń sọ nígbà. Ṣùgbọ́n ìgbà tí Kristi dé, òun ni ọjọ́ yẹn ṣe wá bọ́ sí ọjọ́ Sunday. Ló bọ́ sí Sunday ní ìbẹ̀rẹ̀ ọjọ́ ìsinmi. Òun ni Saturday ṣe yí Sunday nígbà tiwa. A máa débẹ̀. A ti wà ní orí 18 báyìí, ibẹ̀ náà ni mo ti máa dúró. 18 àti máa dúró. Aago mẹ́ta ti lù. Ọlọ́run àwọn bàbá wa, àwọn wòlíì tí ròyìn rẹ̀, ẹgbẹ́
apọ́sítélì rere wọ́n dàpọ̀ láti gbọ́ láàrẹ̀ ga wòlíì àti àwọn mímọ́ dàpọ̀ láti gbọ́ láàrẹ̀ ga. Àdúrà aago 3. Ọlọ́run Mósè Orímọládé kó súre fún wa. Gbogbo ọkàn tó ń wò mí lórúkọ Jésù, ilé yín kó wà ní àlàáfíà, ayé yín kó wà ní àlàáfíà, iṣẹ́ wa ò ní dojúrú. Gbogbo ohun tá a bá dáwọ́lé lórúkọ Jésù Kristi kó yọrí sí rere. Gbogbo ohun tó lè mú wa kùnà, gbogbo ohun tó lè já wa kúrò lẹ́yìn Jésù Kristi kò ní dé bá èmi àti yín. Iṣẹ́ rẹ ò ní dojúrú. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ rí àmì ṣe, a ò ní fọwọ́ wa gbọ́mọ sí. Ìṣòro tó máa dé bá wa tá fi máa dẹni àrùkiri ẹ lọ dáwó fún, ẹ lọ máa lórúkọ Jésù Kristi kò ní dé bá èmi àti yín. Bẹ́ẹ̀ ló máa rí. Kristi Olúwa wa. Ẹ jẹ́ á ka Bíbélì yẹn ká máa lọ. 18 yẹn la dé yìí. Jeremáyà nílé amọ̀kòkò. Ọ̀rọ̀ Olúwa tọ̀ Jeremáyà wá láti ọ̀dọ̀ Olúwa wípé, dìde sọ̀kalẹ̀ lọ sí ilẹ̀ amọ̀kòkò, níbẹ̀ ni èmi ò mú ọ gbọ́ ọ̀rọ̀ mi. Ṣé o ti gbọ́? Wòlíì tọ́lọ́run bá fẹ́ bá wa sọ̀rọ̀, ó lè mú wa lọ báyìí, mo fẹ́ bá ẹ sọ̀rọ̀. Òun ni àwa ìránṣẹ́ Ọlọ́run. A ò gbọ́dọ̀ máa ṣe yànyànyànyàn, torí ìgbà tí Ọlọ́run bá fẹ́ bá wa sọ̀rọ̀, a gbọ́dọ̀ wà níbi tó quiet. Ọlọ́run kì í pariwo. Òun ló ṣe gbọ́dọ̀ máa sọ́nà ní ọ̀sán àti lóru. Bọ̀ ayé ti dìgbà lóde, gbogbo yín lẹ fẹ́ mingle, ẹ fẹ́ mingle. Ẹni bá ti fẹ́ mingle lè ṣe sí Olúwa. Ẹni tí ò bá ti ní sùúrù lè ṣe. Ẹni tí ò bá ti ní tẹ́lọ́rùn èní lè ṣe. Ẹ já tẹ̀síwájú. Mo sì sọ̀kalẹ̀ lọ sí ilé amọ̀kòkò, ṣáà wò ó mọ iṣẹ́ kan lórí kẹ̀kẹ́ àti ohun èlò tí ó fi amọ̀ mọ sí ìbàjẹ́ lọ́wọ́ amọ̀kòkò náà. Nígbà náà ni òun sì mọ ohun èlò mìíràn bí ó sì ti rí i ní ojú amọ̀kòkò náà láti mọ. Ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá wípé, ẹ̀yin ilé Ísírẹ́lì, èmi kò á lè fi yín ṣe gẹ́gẹ́ bí amọ̀kòkò yìí ti ń ṣe ni Olúwa wí. Ṣáà wò ó, gẹ́gẹ́ bí amọ̀ nì ọwọ́ amọ̀kòkò, bẹ́ẹ̀ ni ẹ̀yin wà ní ọwọ́ mi, ilé Ísírẹ́lì. Ṣé ẹ rí wípé òwe ló fẹ́ pa? Òwe ló ń pa o. Ó fẹ́ fi amọ̀kòkò yẹn fi pòwe fún àwọn ọmọ Ísírẹ́lì pé bí amọ̀kòkò yìí ṣe rí, bẹ́ẹ̀ lẹ ṣe rí lọ́wọ́ mi, torí èmi ni amọ̀ tí mo mọ yín. Bàbá màmá, bẹ́ẹ̀ lèmi àti yín ṣe rí. Ìránṣẹ́ Ọlọ́run kan ò ga ju Ọlọ́run lọ. Ọlọ́run ló pè wá sójú iṣẹ́. Òun ni pé a gbọ́dọ̀ gbọ́ràn sí àṣẹ ẹni tó pè wá. A ò gbọ́dọ̀ máa ṣe féfé nínú ìwà ìkà. A ò gbọ́dọ̀ máa ṣe féfé nínú ẹ̀ṣẹ̀. A ò gbọ́dọ̀ máa ṣe féfé pé ẹni tó pè wá ò rí wa. Ó rí wa. Ó rí wa o. Ẹ já tẹ̀síwájú. Mo sì ṣáà wò ó, gẹ́gẹ́ bí amọ̀ ní ọwọ́ amọ̀kòkò, bẹ́ẹ̀ ni ẹ̀yin wà ní ọwọ́ mi, ilé Ísírẹ́lì. Lójú kan náà tí èmi sọ̀rọ̀ sí orílẹ̀-èdè kan àti sí ìjọba kan láti fà á tu àti láti fà á lulẹ̀ àti láti parun. Bí orílẹ̀-èdè náà tí mo ti sọ ọ̀rọ̀ sí bá yí padà kúrò nínú ìwà búburú rẹ̀, èmi ò yí ọkàn mi padà ní ti ibi tí èmi ti rò láti ṣe sí wọn. Ṣé o ti gbọ́? Bọ́lọ́run ṣe rí nìyẹn. Ọlọ́run ní gbogbo àsọtẹ́lẹ̀ tóun ti sọ yẹn o. Bóun ṣe máa fa ojú ń tu, bóun ṣe máa ní òun ò dá wọn mọ̀ mọ́. Bí gbogbo wọn bá yí padà, tán bá wá ojú mi, tí gbogbo wọn bá ronú pìwàdà, gbogbo ibi tí mo sọ wípé màá ṣe yẹn mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Òun ló ṣe rí Bíbélì. Tí o bá rí bìkan tí pé Ọlọ́run sọ pé òun máa fà àwọn máa pa bìkan run, wàá tún déwájú á sọ pé òun ò parun mọ́. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Torí pé nígbà yẹn ohun tó ní kí àwọn wòlíì kọ ni wọ́n kọ. Ìmíràn kan dẹ̀ ti kọ́, tó o bá tún sún síwájú, ìgbà tó sọ fún wọn pé ẹ yí padà, àwọn yẹn ti yí padà, wọ́n dẹ̀ ti wá ojú Olúwa. Ẹ̀ṣẹ̀ ń tọ́lọ́run sọ yẹn kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Òun ni ẹlòmíà ní Bíbélì
ó takora wọn, ọ̀tọ̀nu tó wí ń bí ọ̀tọ̀nu kò takora wọn. Ìwọ ló gbọ́dọ̀ understand ohun tí Bíbélì tó jẹ́, o gbọ́dọ̀ wá ọ̀rọ̀ Ọlọ́run ni. Ọlọ́run sọ wípé ó lè sọ̀rọ̀ kó lòun ò sọ bẹ́ẹ̀ mọ́. Ọlọ́run òun ló sọ wípé gbogbo ibi tí mo ti sọ yẹn o, tí wọ́n bá yí padà, tí ẹ bá wá ojú mi, mi ò ní jẹ́ kó ṣẹ mọ́. Ìwọ náà èmi àti ẹ rè, tá a bá ti bínú sọmọ, orí ẹ dàrú, gidi gan, wàá gbà ò ní jẹun. Tọmọ yẹn bá wá dé tó dọ̀bálẹ̀, mọ́mì mi ẹ jọ̀ọ́ ẹ má bínú, ṣé inú òwa ò ní rọ̀? Ṣé bó ti ní kò ní jẹun, ìwọ fúnra ẹ ò ní mọ̀gbà tó máa lọ tọ́ bẹ̀ fún, ó yá máa bọ̀, ó káre ọkọ mi. Bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Bí ẹlẹ́ṣẹ̀ kan bá ronúpìwàdà, ibi ò ní wá sórí ẹ̀ mọ́. Òun ló mú Bíbélì tó bá rí wípé láé àti láéláé ìjìyà máa bá wọn. Tó bá ti débi tó bá ní Olúwa dáríjì wọ́n, torí pé wọ́n ti wá ojú Olúwa. Láé àti láéláé yẹn kò rí bẹ́ẹ̀ mọ́. Ẹ já tẹ̀síwájú. Ọ̀rọ̀ Olúwa ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá wípé ẹ̀yin ilé Ísírẹ́lì, èmi kò á lè fi àti kọjá bíbá àti lójú kan náà tí èmi sọ ọ̀rọ̀ sí orílẹ̀-èdè kan àti sí ìjọba kan láti tẹ̀dó àti láti gbìn. Bí ó bá sì ṣe ibi níwájú mi tí kò sì gba ohùn mi gbọ́, nígbà náà ni èmi ò yí ọkàn mi padà ní ti rere èyí tí mo ti pè, èmi ò sì ṣe fún wọn. Ṣé o ti gbọ́? Ṣé o ti gbọ́? Ọlọ́run o kì í sọ̀rọ̀ kó lóun ò sọ bẹ́ẹ̀. Irọ́ ni o, irọ́ ni. Ó mọ̀ ń sọ̀rọ̀ á lóun sọ bẹ́ẹ̀, kì ó lè yí padà. N tó fi ń jí Ọlọ́run nìyẹn. Ọlọ́run máa ń yí ọ̀rọ̀ rẹ̀ padà o. Ṣé o ti gbọ́? Èmi kọ́ ni mo kà, àbí bàbá mi ló kọ Bíbélì. Ṣé o ti gbọ́? Ọlọ́run ó ní ẹni míì wà tóun sọ fún wípé ibi ni mo máa dúró sí, ṣùgbọ́n tẹ́ni yẹn bá yí, ó lè pè ọ́ níránṣẹ́ Olúwa. Tó o bá yí padà, tó o sìn mí, tó o wá ojú mi, màá kọ̀ ẹ́ sílẹ̀. Ó ní wípé Ọlọ́run máa ń padà lẹ́yìn wòlíì o, Ọlọ́run máa ń padà lẹ́yìn pásítọ̀ o. Ẹni tó bá tí Ọlọ́run bá mú mọ̀nà, tó bá ti yà kúrò lẹ́yìn ẹ̀, Ọlọ́run náà lòun ò mọ̀ ẹ́ mọ́. Ó ti lè ṣèlérí fún ẹ wípé ìwọ lòun máa bá kú, ìwọ lọmọ lójú òun. Ṣé bó gbọ́? Bí ó bá ṣe ti bi níwájú mi tí kò sì gba ohùn mi gbọ́, nígbà náà ni èmi ò yí ọkàn mi padà. Èmi ò yí ọkàn mi padà ní ti rere èyí tí mo ti pè é, èmi ò ṣe fún wọn. Gbogbo rere tí mo ti ní màá ṣe, màá yí ọkàn mi padà. Ọlọ́run a máa yí padà torí pé o ò ṣèfẹ́ rẹ̀ mọ́. Ohun tó ìpinnu tó orú mi, dìde máa lọ sí Èkó, máa lọ sí ilẹ̀ Tinubu. Báwo màá ṣe rìn wọ mọ́tò láti Ìwó-Ròdù kó ló ń lọ sí Èkó, kó ló ń lọ ilẹ̀ Tinubu? Bí mi ṣe dẹ́kọ̀ ènìyàn pẹ̀lú ọwọ́ ìtọ́ni. Ókè sà, kí ni mo á fẹ́ ṣe nílẹ̀ Tinubu yẹn? Máa wojú mi. Mo bẹ̀rẹ̀ sí wojú rẹ̀. Ìgbà tó tó àkókò, àṣẹ ilé Mósè ni iṣẹ́ tí mo wá ṣe lẹ́kọ̀ọ́. Ó tó àkókò, ó ní ó yá ohun tí mo fi hàn ọ́ yẹn ní ìyá 2008 dá sílẹ̀ bá ilé Mósè Orímọládé. Ṣé ohun tí mo wá ṣe rèé? Ó ṣẹ̀ṣẹ̀ yé mi. Máa bọ́ àwọn àgùntàn mi. Ohun tí n bá ti sọ fún ẹ máa sọ fún wọn. Ó tán. So wá rí ọjọ́ kíjọ́ tí mo bá ti yí padà pé iṣẹ́ tán rán mi yẹn, ìṣe mọ́, èmi náà fẹ́ wọnú ayé lọ. Èmi náà fẹ́ ṣe báyé ṣe ń ṣe. Èmi náà fẹ́ bàbá mi, èmi náà fẹ́ ṣe bí obìnrin o. Èmi náà fẹ́ ṣe bí kẹ́mi ìgbà yẹn o. Ọlọ́run náà pa. Ṣé o ti ẹ̀rẹ́ mi? Ìgbà kan mo ní mò ń wáṣẹ́ lọ nígbà tí ebi ń pa mí. Mo ní bàbá mi, èmi ń wáṣẹ́ lọ o. Èmi ò rò bẹ́ẹ̀ mi lè jókòó ti eléyìí o. Sórí tí bá ṣe ń lọ lórí ìrìn, bàbá mi ní wọn ò ní gbà ẹ́ níbi tó ń lọ yẹn o. Wọn ò ní gbà ẹ́ o. Èmi ni mo rẹ́ ń ṣe máa wojú mi o. So dẹ̀ rí ìgbà tí mo bá dé bá àwọn ní àǹtí àwọn orú yín ìyẹn ti dàgbà ju ẹni táwọn lọ. Èmi mi ò ríṣẹ́. Kò sí ìgbà tí mo máa wá wá ní ẹ má wọ́ọ̀rì, kì í ṣorú yín là ń wá. Màá ní bàbá mi dẹ̀ ti sọ bẹ́ẹ̀, màá tún padà sílé mi. Ẹni tó bá jẹ́ ní ìpè ní ẹni tòótọ́, ẹni tó rán ẹni ṣe máa pè é sí àkíyèsí. Nígbà tó bá wá pè é sí àkíyèsí, má ṣe etí ẹ le. Gbọ́ràn.
sórí gbogbo ohun tí ò tó tòrò bó jẹ́ bàbàrà gbogbo ẹ̀ lọ́lọ́run máa ṣe fún wa nírọ̀rùn, ṣùgbọ́n ìyà wà nínú ẹ̀. Ẹ̀gàn, àìní, bẹ́ẹ̀ ni ojú ẹni ìpè, kì í ṣe fàlàfàlò bí wọ́n ṣe ń rò yẹn rárá o. Bọ̀ wàá jẹ wàá mu níwọ̀ntúnwọ̀nsì tó òfin ní iṣẹ́ Ọlọ́run. Ìyà wà nínú iṣẹ́ ìránṣẹ́, ẹni tó bá ní ìpamọ́ra ló lè ṣe é o. Ìwọ tó bá ti mọ̀ wípé ìjọba Ọlọ́run ló ń lé, ohun gbogbo ayé yìí ó máa dùn sí ẹ o. Bọ̀ gbogbo yìí ò fẹ́ dúró tọlọ́run mọ́, ẹ̀yin náà fẹ́ lọ míngù, ìyà ló mọ̀ ń ti ẹ̀yin ẹ̀ jáde o. Ẹjá tẹ̀síwájú. Ìjẹ́ nísinsìnyí sáà sọ fún àwọn ènìyàn Júdà àti fún àwọn olùgbé Jerúsálẹ́mù wípé báyìí ni Olúwa wí, sáà wò ó, èmi ń pète ibi sí yín, ṣùgbọ́n èmi sì ń ṣe ìpinnu kan sí yín, sì yí padà olúkúlùkù kúrò nínú ọ̀nà búburú rẹ̀, kí ẹ sì tú ọ̀nà àti ìṣe yín ṣe rere. Wọ́n sì wí pé lásán ni. Wọ́n ṣe sọ fún wòlíì nìyẹn, ǹjọ́ ọlọ́run wo ni? Jeremáyà sọ fún wọn ní níbo, lásán lọ̀rọ̀ tó ń sọ, àwọn ò gbàgbọ́. Ọlọ́run wo ló ń mú bùbọ̀, ibi kankan ò lè bá wa. Lásán ni. Nítorí àwa ò rìn nípa ìpinnu wa, olúkúlùkù yóò sì wá gidi ọkàn búburú rẹ̀. Ṣé o ti gbọ́ ohun tó ń sọ fún Jeremáyà? Àwa máa rìn nípa ọ̀nà búburú wa o. Àwa máa rìn nípa ẹ̀. Kò sẹ́nì kankan tó lè dí àwa lọ́wọ́ pé káwa má rìn. So ti rí, wọn ò gbọ́ràn, wọn ò gbọ́. Ẹjá tẹ̀síwájú. Àwọn ènìyàn náà kọ Olúwa sílẹ̀. Bàbá màmá, má kọ Olúwa sílẹ̀. Má kọ Olúwa sílẹ̀. Ẹjá tẹ̀síwájú. Nítorí náà báyìí ni Olúwa wí, ẹ sáà béèrè nínú àwọn orílẹ̀-èdè, ta ni ó gbọ́ irú ohun wọn ni? Wúńdíá Ísírẹ́lì tí ń ṣe ohun kan tí ó burú jáì. Omi òjò dídì Lẹ́bánónì yóò á dá láti máa sàn láti àpáta oko, tàbí odò tí ó jìnnà tí ó tutù tí ó sàn yóò á gbẹ bí nítorí pé àwọn ènìyàn mi gbàgbé mi, wọ́n sì ti sun tùràrí fún àwọn asán, wọ́n sì ti mú kí wọn kí ó ṣubú lójú ọ̀nà wọn ní ipa ìgbàanì, láti rìn ní ipa tí a kò tẹ̀, láti sọ ilẹ̀ wọn di ahoro àti ẹ̀gàn láé. Olúkúlùkù ẹni tí ó bá kọjá níbẹ̀ yóò dààmú, yóò sì mì orí rẹ̀ sí i. Nítorí ènìyàn mi gbàgbé mi, wọ́n sì ti sun tùràrí fún asán, wọ́n sì ti mú kí wọn kí ó ṣubú lójú ọ̀nà wọn nípa ìgbàanì, láti rìn nípa tí a kò tẹ̀, láti sọ ilẹ̀ wọn di ahoro àti ẹ̀gàn láé. Olúkúlùkù ẹni tí ó kọjá níbẹ̀ yóò dààmú, yóò sì mì orí rẹ̀ sí i. Èmi ò sì tú wọn ká gẹ́gẹ́ bí èfúùfù ìlà oòrùn níwájú ọ̀tá wọn. Èmi ò kọ ẹ̀yìn mi sí wọn, kì yóò sì ṣe ojú mi ní ọjọ́ ìparun wọn. Ó ti gbọ́. Wọ́n gbìmọ̀ ibi sí Jerúsálẹ́mù. Gbogbo ẹni tó gbìràn ibi sí èmi àti ẹ, Ọlọ́run máa gbé wọn ṣubú. Nígbà náà ni wọ́n wí pé ẹ wá ẹ jẹ́ kí a pinnu ìwà ibi sí Jerúsálẹ́mù, nítorí òfin kì yóò ṣègbé lọ́wọ́ àlùfáà, tàbí ìgbìmọ̀ lọ́wọ́ ọlọ́gbọ́n, tàbí ọ̀rọ̀ lọ́wọ́ wòlíì. Ẹ wá
ẹ jẹ́ kí a fi ahọ́n wa lù ú kí a má sì ṣe kíyèsí ohun kan nínú ọ̀rọ̀ rẹ̀. Kíyèsí mi, Olúwa, kí o sì gbọ́ ohùn àwọn tí ń ni mí lára. A lè fi ibi san rere nítorí àwọn tí wá ihò fún ẹ̀mí mi. Rántí pé èmi ti dúró níwájú rẹ̀ láti sọ ohun rere nípa tiwọn àti láti yí ìbínú rẹ kúrò lọ́dọ̀ wọn. Nítorí náà fi àwọn ọmọ wọn fún ìyàn, kí o sì fi idà pa wọ́n. Jẹ́ kí aya wọn kí ó di aláìlọ́mọ àti opó, kí a sì fi ká pa àwọn ọkùnrin wọn. Jẹ́ kí a fi idà pa àwọn ọ̀dọ́mọdé wọn ní ogun. Jẹ́ kí a gbọ́ igbe láti ilẹ̀ wọn nígbà tí ìwọ mú ẹ̀gbẹ́ kan wá lójijì sórí wọn. Nítorí wọ́n ti wá ihò láti mú mi, wọ́n sì dẹ okùn fún ẹsẹ̀ mi. Ṣùgbọ́n nísinsìnyí, Olúwa, ìwọ mọ gbogbo ìgbìmọ̀ wọn sí mi láti pa mí. Má ṣe bo ẹ̀bi wọn mọ́lẹ̀, bẹ́ẹ̀ ni kí ìwọ má ṣe pa ẹsẹ̀ wọn run kúrò níwájú rẹ. Jẹ́ kí wọn kí ó lè ṣubú níwájú rẹ, bẹ́ẹ̀ ni kí ìwọ kí ó ṣe sí wọn ní ọjọ́ ìbínú rẹ. Ibi tá a ti máa dúró nìyẹn. Wọ́n ti ń wá ẹ̀mí ìtani o, wọ́n ń wá ẹ̀mí Jeremáyà kiri. Jeremáyà náà wá ń bẹ̀rẹ̀ sí gbàdúrà. Wọ́n mọ̀ tí ń wẹ̀mí mi. Ìwọ náà má ti sọ̀rọ̀ Olúwa sí wọn. Ẹ̀mí rẹ lókùn tán mọ̀ ń wà. Ẹni tán bá ti mọ̀ pé ó ń sọ òdodo, ẹni tán bá ti mọ̀ pé ó ń ṣiṣẹ́ lóòtítọ́, bó ṣe máa kú náà máa wá. Ọwọ́ ẹni tó lòun jẹ́wọ́ Jésù Kristi ni mo ti rí tó mọ bá ṣe ń ju ọfà. Èmi ò gbọ́ rí wípé Jésù ń ju ọfà sí ìyàn. Èmi ò gbọ́ rí wípé Jésù ń làkàrà bá. Ó ní kò dẹ ọwọ́ àwọn tán láwọn mọ Jésù láti rí. Ẹ lọ yí padà. Bàbá màmá, yí padà kúrò nínú ọ̀nà búburú rẹ. Bàbá pásítọ̀, evangelist, wòlíì, ẹ lọ yí padà. Àwa ni sábọ̀dù tí gbogbo ayé ń kà. Ẹ má jẹ́ ká máa jingiri nínú ìwà ẹ̀ṣẹ̀. Ada fún ọkọ mi. Ẹ má jẹ́ ká máa jingiri nínú ìwà asán. Ẹ má jẹ́ ká máa fẹlá nínú ẹ̀ṣẹ̀. Ẹ jẹ́ ká pa kíni o? Ẹ jẹ́ ká pa ọ̀fun wa mọ́. Ẹ jẹ́ ká pa ìwà wa mọ́. Ẹ jẹ́ ká ṣàtúnṣe. Lọ wá ojú Olúwa. Níbo ni mo kù sí? Níbo ni mo ti ṣubú? Olúwa dáríjì mí. Ọlọ́run yóò dáríjì èmi àti ẹ o. Báyìí la ṣe máa dúró. Mo gbàdúrà gbogbo ẹ̀yin tẹ́ ẹ comment ẹ share program yìí, ẹ ò ní dààmú. Ọ̀sẹ̀ yìí máa pé wa bí ọ̀sẹ̀ ti ń parí lọ. Ẹ̀mí wa ò ní pin lójijì. Gbogbo àṣìṣe wa Ọlọ́run yóò fojú àánú àparẹ́, á dáríjì wá. Ẹ̀mí àtúnṣe á bà lé àwa náà. Ṣé o ti gbọ́ ohun tí mo kà nínú Bíbélì yẹn? Ọlọ́run á máa sọ̀rọ̀ kó lóun ò sọ bẹ́ẹ̀ mọ́ o. Ọlọ́run máa ń yí ọ̀rọ̀ rẹ̀ padà o. Ó ní ẹni tí àwọn tí mo ti sọ fún tẹ́lẹ̀ wípé màá ṣe rere sí wọn, màá dúró tì wọ́n, tó o bá yí padà, tó o gbọ́rọ̀ mi, mo lè sọ wípé màá mú ọ̀rọ̀ mi kúrò o. Ṣé o ti gbọ́? Ọlọ́run á máa yí ọ̀rọ̀ rẹ̀ padà o. Kò mọ̀ bá sọ wípé Ọlọ́run ò, èmi fúnra mi gan náà máa ń sọ o. Ọlọ́run ò ní sọ̀rọ̀ kó lóun ò sọ bẹ́ẹ̀ mọ́. Èmi àti ẹ ti jọ kà báyìí o. Ó máa ń yí ọ̀rọ̀ rẹ̀ padà o. Ẹni tí mo ti ló máa dáa fún tẹ́lẹ̀, tó o bá kọ Ọlọ́run sílẹ̀, Ọlọ́run ló máa sọ fún ẹ kò ní dáa fún ẹ o. Tó o bá ti kúrò lẹ́yìn Ọlọ́run, tó Ọlọ́run bá lò máa dúró ti ìlú kan, tó o bá ti kúrò lẹ́yìn rẹ̀, òun ò ní dúró tì ẹ́ mọ́. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o. Òun ni fún díẹ̀ yìí wípé èmi àti ẹ gbọ́dọ̀ ṣe kíni? A gbọ́dọ̀ dúró ti Ọlọ́run gbágbá. A gbọ́dọ̀ jẹ́wọ́ Kristi lólúwa àti olùgbàlà. Kì í ṣe nínú ẹ̀ṣẹ̀ bá tọmọlàkejì jẹ́, ká wá máa fi orúkọ Jésù bojú. Jésù ò dá wa mọ̀ o. Ìjẹ́ nísinsìnyí fún Ọlọ́run bàbá, Ọlọ́run ẹ̀mí mọ́. Ẹni tí ìyàtọ̀ lá ń ṣe tiẹ̀, èmi àti yín máa délé sí mi o. Bí Ọlọ́run bá fa fíbọ̀ rẹ̀ sẹ́yìn, á tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Agbára Ọlọ́run, àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Àní kú pẹ́ gbogbo ẹ̀yin olóore mi, ẹ ò ní dòkú. Èmi náà ò ní dòkú mọ́ yín lọ́wọ́. Ààbò Ọlọ́run yóò dájú.
bí ọ̀sẹ̀ yìí ti ń lọ bí oṣù yìí ti ń lọ díẹ̀díẹ̀ oṣù ayọ̀ ló máa jẹ́ fún wa a ò ní tọrọ jẹ ànífìṣẹ́ ló gbà bẹ́ẹ̀ ló máa rí Kristi Olúwa wa àmín. God bless you ọmọ Nàìjíríà ọmọ Jésù Kristi pásọ̀ ẹ̀rọ̀núpìwàdà ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. Bye for now. Ire o.